Sex is the best pleasure you can give any woman. It reduces stress, improve human bladder control, lower body pressure, relieve cancer, not attack. Wallahi, sex is good over body metabolism. Snake in the trouser, laundry shaker, silent flute, baby maker, Uncle Jojo, father of Abraham, my Christian, my ding dong, my Janai minor, I love ya, the good life. Beautiful lady, if your punta is empty, you need some banana to fill your tank. Ogo moya, olo to she lara ko. Ogo mweko, o she bembe lara ko. Olo to she dawo. O nikan leye, o so to do to be bari e wa wi. Atoko ni won don she gara mo. Prick and pussy is good though, is good pass on it big. Good, oh my brother. Hi, sex is good, oh, sex is good, oh, sex is good, oh my sister. Waiting I go to for this life, oh, where I no go for, where I no go for. Sex is good, oh, Mama I tell you. Sex is good, oh, Mama I tell you. Of course you're pàtàkì lára, sister I tell you. Ogun ọmọ tuntun Yorùbá, Mama I tell you. Ọkọ rẹ̀ ọmọ àjílẹ̀. Obìnrin tí ò
kampuko. Ẹ̀krọ̀lẹ̀. Akọ́dá ayé o, ìbára ni mo ṣe. Olùdá oko, olùdá òbò, olùdá ẹ̀pọ̀n, ìbára ni mo ṣe. Ìbára ni mo ṣe, ìbára ni mo ṣe, òṣà òkè, ẹjọ́ ojú mi ṣe. Ẹ̀krọ̀lẹ̀ kú dédé wò iṣẹ́ dáadáa ni mo bá yín. Awẹ́sàn, ó ti ẹ̀dá, ó tètè fara kásá. Mo ti tètè bó ṣe tètè wọlé ni mo ti ṣètè sáré bẹ́ẹ̀ mo jù ẹ́ sínú gálò parẹ́ mo jù ẹ́ sínú ọ̀gbìn ayérayé kó máa gbé bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ jẹ́ lé ẹ láyé àti láláì bí ó ṣe rí nù ẹsẹ̀kẹsẹ̀ ni mo dúró gbogbo ẹ̀yin tẹ́tẹ́ ráìdì rẹ̀ yẹn mi tí ì rí yín tí bá ti rí yín máa blọ́ọ̀kì ẹjọ́ kí lẹ̀ ń ṣe lórí platform wọ́n ní kẹ́ jẹ́ ẹni egun ni ẹjúnù ẹlẹ́ran díẹ̀ wà ń bẹ̀ nǹkan tẹ́ yóò bá fẹ́ tẹ́ bá ti ṣe bá ó yẹ kí máa rùn sí yín bí ìgbẹ́ ni kí lẹ wá ṣe ń bí kí lẹ wá ṣe ń bí ẹ̀yin oníranù kí lẹ wá ṣe ń bí ẹ̀yin tí ẹ ti bayé ìyàwó yín jẹ́ tẹ́ fẹ́ kójú ìyàwó yín là ẹ̀yin tẹ́ ti bayé ọkọ yín jẹ́ tẹ́ fẹ́ kó kójú ọkọ yín là kí lẹ wá ṣe ń bí ẹ̀yin tí ẹ ò mọ̀ wúlò ọkùnrin tẹ́ ẹ̀rù ń bà yín rò kó máa gbọ́kọ yín bí yìí torí pé tó bá ti mọ̀ wúlò ọkọ ẹ̀ wọ́n á gbà ń bí ìwọ tó mọ̀ ìwúlò ìyàwó ẹ̀ wọ́n máa gba ìyàwó ẹ̀ lórí platform yìí má jẹ́ irú awẹ́ sọ̀mù yìí mo ti jù sínú gálò ni mo bá wo ẹ̀yin tó bá túkù ẹ̀ tún gbórí wọlé ń bá ti mi ti ẹ̀fẹ́ kẹ́ni kọ́kọ́ bá mi fi nǹkan kan sábẹ́ yín mọ́ fúnra mi ni mama block yín bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kì í ṣe ẹ ti kọ́ mi ń sìn inú gálò ni inú gbó ni gbẹ́ngbé ẹ kúrọ̀lẹ̀ ètò yìí ò ní pẹ́ rárá mo kọ́kọ́ fẹ́ play àwọn voice note kan fún yín tẹ́ bá rí àkọlé tí mo fi síbẹ̀ yẹn mo ní ṣé èpè kan wà tó lè ran okó àti òbòṣà èmi àtẹnìkan là ń sọ̀rọ̀ lánàá ó wá ń sọ̀rọ̀ nípa ọmọbìnrin kan ó ní kí n wò ó ní àbí mi ò rí bí ọkọ ẹ̀ ṣe bí máa yẹn ṣe ń ṣe gọ́gọ́ lẹ́yìn ẹ̀ ni wọ́n ní ó ti lo nǹkan fún ó ti fọ abẹ́ fún ó ti ṣe kinní kan fún ó ti ṣe gbàdà fún mo kọ́kọ́ fẹ́ play voice note kan fún yín mo tún máa play voice note àwọn tó wá jẹ́rìí sí agbára máa gẹ̀ṣì lọ yẹn Sunday ni màá ṣe part 2 lọ́wọ́ dééré lọ́wọ́ alẹ́ Sunday ni part 2 ẹ jẹ́ n play voice note yìí fún yín kí tó wá mú ọ̀rọ̀ mi wálé ni mo ń bọ̀ tí bá ti play ẹ̀ màá wá ṣẹ̀ṣẹ̀ wá sọ nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ kò ní pẹ́ rárá ètò yẹn ò ní pẹ́ rárá ẹ gbọ́ dáadáa o ẹ̀yin tẹ́ wá wà ń bí. Hello ma ti ká mo nídìí oko mo tún wo pósìtì yín sìn ni ẹ má má jẹun para mi jọ mo nídìí oko mo wẹ́ mẹ́sẹ̀jì yín ẹ dá mi lóhùn ẹ jọ̀ọ́ mà lẹ́wọ́ akọrin oko àti yín ká mo ti release ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mo mẹ́sẹ̀jì yẹn dá mi lóhùn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo nídìí oko ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti yín ká tí ń tẹ ẹ jọ̀ọ́ tó yẹ pé abẹ́ mi báyìí tí n bá wẹ̀ àti bá tọ́ bọ̀ báyìí ó ti tight ẹ jọ̀ọ́ mà ẹ wá ń kọrin dó mi dáadáa bùnà mi dákun mo máa ń bẹ̀ dó mi dáadáa ẹ jọ̀ọ́ mo nídìí oko mo ṣe wo pósìtì tọ́ǹsì ẹ jọ̀ọ́ mà àti ìka ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo sì release ara ibi tẹ́ ti kọjá kí oko mi mọ̀ tó bá ṣe pé ìwọ lolùbù abẹ́ mi ò jẹ́ kí oko mi mọ̀ jẹ́ kí ọmú mi mọ̀ tó jẹ́ kí ẹnu mi mọ̀ tó bá ṣe pé ìwọ ló ní ọyàn ẹ jọ̀ọ́ mà. mo fẹ́ kọ́kọ́ gbọ́ eléyìí o ẹ jẹ́ kí n tún wá play àwọn ìkọ̀kan fún yín màá ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ mo ń bọ̀ o ṣe ti gbọ́ yẹn mo fẹ́ kẹ́ tún gbọ́ eléyìí àwọn tó sì ń jẹ́rìí sí oko yàtọ̀ sóko mo kọ́ fẹ́ kẹ́ gbọ́ tẹ́ bá ti wá gbọ́ tán màá ṣẹ̀ṣẹ̀ wá sọ nǹkan tí mo fẹ́ sọ. parọ́ fúnra wa máa ń sòótọ́
èmi ò lè parọ́ fún yín, mo ti fẹ́ ọkàn rí tó jẹ́ pé tí ọkọ bá tiẹ̀ sọ fún mi pé èmi àtẹnìyẹn gan lè fira wa even gan up to day tí n bá sì rí bọ́bọ́ yẹn a máa dúra wa torí ìgbà tẹ́mi àti ẹ̀ ń fẹ́ra wa lọ́wọ́ táìmù tí mò ń do lọ́wọ́ yẹn gbàmbà mo kàn máa ń rò lọ́kàn mi ni pé kíyàwó ẹ̀ tiẹ̀ kú àmọ́ tí bá ti rí màtí kó dá obìnrin nìmí náà o màdúsáré tọrọ dárí jẹ̀ṣẹ̀ bó máa ń wá sí mi lọ́kàn because mo ń rí woman yẹn bíi obstacle pé òun nìkan nílé máa yẹ kọkọ ẹ fẹ́ mi sísẹ ẹsẹ ní pé kò kí ṣe pé ìyàwó ò kí ń fún lóbòdó náà normal but ẹni yẹn uniform person náà ni kò kí ń gbélé èèyàn tó yẹ pé máa ń lọ káàkiri but èmi máa ní access sí anywhere tó bá ti lọ ṣiṣẹ́ èmi máa ní time láti wá lọ bí àwọn ìyàwó ilé tán ní ayé tó máa ní ọmọ kíní kan so èmi máa ń ráyè láti wá lọ kò síbi tó ti ṣiṣẹ́ tán ti dá mi mọ̀ àwọn èèyàn mọ̀ mi dáadáa àwọn èèyàn mọ̀ mi àwọn ọ̀rẹ́ mi ní òde lóyún fún òde ṣe kíní kan but àwọn méjèèjì alágrímẹ̀ntì oyún but tí wọ́n máa yẹ bá wò mí títí bá ní tó máa ṣe àwọn lẹ́sìn tó máa náà kírísítẹ̀ kìnnìkan yẹn ni tó máa ṣe ń pé torí òun kò lè fẹ́ ìyàwó méjì ni òun ò rí ẹni rìsìn tó máa jẹ́ pé òun fi ẹ́ sílẹ̀ because gbogbo nǹkan téèyàn ní ìlàrú obìnrin pátápátá lórí òun náà dé lélẹ̀ èmi gan níbi tí mo so love èdè tí mo so like èdè ni pé gbogbo nǹkan tó yẹ pé èèyàn ń wá lára ọkùnrin pátápátá ló ní tó bá sọ nípa oko ọlọ́run fún ní oko tó bá tó wá sọ pé kéèyàn mọ bó ṣe ń kẹ́ obìnrin bó ṣe ń tọ́jú obìnrin eléyìí a máa kẹ́ mi a máa fẹ́ mi lójú a máa fẹ́ mi nímú ni a máa pampa mi gbọ́dọ̀ rojú mi gbọ́dọ̀ ṣe bí ẹni tí kankan ṣe mí ẹmọ̀ èèyàn tó yàdẹ̀ ti jẹbọ̀ níbi tó ti ń bọ̀ tó yẹ pé bí kúkú bí yíyè ni àlùfẹ́ kúná fi mí ṣe nílé ọkọ tí mo ti ń bọ̀ tí mo dẹ̀ wá dúró fún bíi 2 years kọ́lọ̀ tó ní pé mo pàdé bọ̀bọ̀ yìí tí mo pàdé ẹ̀ báyìí máa rò pé ẹni tó tiẹ̀ jẹ́ ká mọ́ra gan ló tiẹ̀ ti bá mi sọ díẹ̀ pé òun fẹ́ tó máa fìyà jẹ o ó dẹ̀ promise ó dẹ̀ ṣe ó máa tọ́jú mi máa kẹ́ mi gẹ̀gà mọ́ tó bá dé stage kan bá tún wò pé òun ò kàn lè fẹ́ ìyàwó méjì ni òun tẹ́mi ẹ̀ mo ṣì young díẹ̀ mo ṣì wà bíi 28-30 ọmọdé ṣì ní mi èmi ṣì ní lọ́kàn láti marry because ọlọ́run ò tí ì yọ̀ǹda ọmọ fún mi but bí màtẹ́ náà dẹ̀ ṣe ń ṣe náà gan mo ṣì ń try pé kọ́lọ́run tiẹ̀ ta rẹ̀ kó tiẹ̀ ṣe kí tiẹ̀ wù mọ́ pé ó fẹ́ ọkọ̀ wa máa fẹ́ra wa ni ìgbà yẹn the only thing tó kàn máa tí mo máa rò lọ́kàn mi pé ìyàwó máa yín nìkan ni obstacle tí mo ní ìgbà nígbà tó bá wá sí máa ní bàbá rẹ̀ kíyàwó ẹ̀ tiẹ̀ kú kókò tiẹ̀ dé kó tẹ̀ sọ pé máa ké o but ó máa bà mí nínú jẹ́ bàbá tó ọ̀gá kò dá o obìnrin màlẹ́mí náà níbi táwọn eléyìí ń ṣe ìkẹ́ obìnrin dé ó dẹ̀ ní o kó dẹ̀ tún mọ́ lò ọdún ẹ̀ different style ni mo kọ́ ọdún ẹ̀ mo ti kọ́ bọ́yọ̀ ṣe máa ń ṣe scissors truck àwọn style oríṣiríṣi tó yẹ pé èmi tí mo sọra gan mi mọ̀ pé mo lè gbé bọ́dì ó máa gbé mi rìnrìn àjò tó yẹ pé èmi gan máa wò pé ó máa gbé mi rìnrìn àjò tó yẹ pé èmi gan wà pé òun pàápàá ni mo lè sọ pé ó jẹ́ kí n mọ̀ pé obìnrin ni mí pé àṣé yàtọ̀ sí pé èèyàn ń dókó pé à ń wọ̀ máa ṣe kíní kan ìgbádùn wà nínú oko yàtọ̀ sí pé ọmọ bíbí àbí nǹkankan ó jẹ́ kí n mọ̀ gbogbo nǹkan ló máa ń ṣe fún mi gbogbo eré gbogbo nǹkan tó yẹ pé tèmi kò bá rí láàrin ọ̀sẹ̀ kan báyìí tí àìbádìra tábàjọ sùn bí mo kọjú sí ní má kọjú sí mi tó bá kọjú sí mi àmàdúrà tí mo kẹ̀yìn sí mi tó bá kẹ̀yìn sí mi àmàdúrà everywhere láti máa ń ṣe everywhere tó dẹ̀ yẹ pé mi lè fi ṣe but ìgbà tó dé stage kan tó ṣáà ti máa ń tẹnu mọ́ pé òun ò dẹ̀ lè fẹ́yàwó méjì ibi táwọn dẹ̀ ń bá lò òun dẹ̀ rí pé ò lẹ́lòmí lẹ́yìn òun dẹ̀ rí pé ò lẹ́lòmí lẹ́yìn òun dẹ̀ ṣe mọ̀ pé ibi o sì ní ìtọ́ ọkọ o sì ṣe kinní kan tí kinní ẹ̀ ṣáà ti ń pọ̀ ṣáà tí iṣẹ́ ṣáà tún wá gbé lọ́bì kan tó ṣáà ti jìnnà síbi tí mo wà jù ṣáà tó yà pé òun kò ṣàfẹ́ máa fi lẹ́yìn pé ó máa ń pè mí bóyá mo bá nídìí nǹkan kó fún mi kò fẹ́ pé kí n bá lè free tèmi ló ṣe o pé kí n bá lè free nítorí pé kọ́ṣẹ́ mo mọ̀ pé tó bá yẹ pé ìgbà yẹn bóyá mo ti bí ọmọ. ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan mo ní ṣé èpè kan ran okó àti òbò rárá mo fẹ́ káwọn aráalé bá wa dá sí ọ̀rọ̀ yìí tí n bá ti sọ tán àwọn ọkùnrin àwọn obìnrin tó bá nímọ̀ tó ju tèmi lọ kàn bá wa dá sí gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé wọ́n fi oògùn gbọ́kọ lọ́wọ́ yín wọ́n fi
wọ́n ti fi ọkìní kan sóbò wọ́n ti ṣe kìní kan sóbò wọ́n á fi gbọ́kọ lọ́wọ́ yín wàláì kò sí nǹkan kan tẹ́ máa fẹ́ ṣépè èpè àdàbí ò lè ran àlè mo ti sọ fún yín ẹ má máa tanra yín ẹjọ́ lèèyàn máa ń rò fún oògùn kó oògùn tó jà kó tó di wípé wọ́n lo oògùn wọ́n fi gba ọkọ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn wá ń rí ọkùnrin yẹn pé arìndì ni oògùn ló fi fẹ́ aláǹgbá obìnrin inú ilé ti lanu ògiri aláǹgbá obìnrin ilé ti ògiri obìnrin inú ilé ti lanu aláǹgbá ti wọbẹ̀ kò sí anybody tí ojú tó bá rọlẹ̀ onírẹrẹ ń sọ tí ojú ọkùnrin ò bá rọlẹ̀ lọ́dọ̀ àlè tó ń lọ oògùn ìfẹ́ ò ní lè ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìwọ ẹ kí lẹ fẹ́ káwọn ọkùnrin yìí ṣe gan ìwọ obìnrin tó wà nínú ilé tí ọkùnrin ò rí ojú ẹ nílẹ̀ tí ọkùnrin ò tẹ́ jà tí ìjà yẹn extend tó extend bí oṣù tí ìjà prevent ẹ láti gbóbò lẹ̀ ìjà prevent ẹ pé kó lè rí alábàárò tí ò rí nínú ẹ inú ẹ ò dùn ó wá bọ́ síta ṣé ìjọ tí ọkọ ẹ bá àlè pàdé ṣé ìjọ yẹn náà ni àlè tí ń fall in love pẹ̀lú ọkọ ni ṣé ìjọ tí ọkùnrin bá àlè pàdé ṣé ìjọ náà ni àlè máa ń fọ ìgbẹ́ ló máa ń fọ òbò fún ọkọ ni ṣe bí ngbà tẹ́yìn bá tí ògiri tí yín bá ti lanu òun ni aláǹgbá àlè máa fi wọbẹ̀ ló máa fi kóṣẹ́ sí ọkọ lára níṣẹ́ máa fi lè dáhùn lára kò dẹ̀ sí ni tán bá ti kóṣẹ́ sí ọkùnrin lára kò sí àdàbí kankan tó lè jà ẹ má tanra yín àdàbí kankan ò lè jà ogun tí ẹ gangan tó bá wá padà lọ ṣe nǹkan gbà yẹn ẹ pa òbóró mọ́ aṣọ òní bọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ó ti rìn wòwò wọn jà kó tó di wípé obìnrin ìta ṣe oògùn tó fi mú ọkọ tó wà nínú ilé obìnrin inú ilé náà ti ọkọ síta ni obìnrin inú ilé náà ti fi àyè sílẹ̀ tí oògùn ìta àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé tó bá fẹ́ ní relationship níta wọ́n á ti jẹ́ kí in fact wọ́n lọ nǹkan tó wà lọ́kàn wọn ni pé wọ́n fẹ́ dó obìnrin yẹn wọn ò fẹ́ fẹ́ bọ̀ ẹ kò rí pé over time obìnrin tí wọ́n náà fẹ́ dó tí wọ́n ò fẹ́ fẹ́ wọ́n kò rí pé àwọn ń bẹ̀rẹ̀ sí ní wà attach mọ́ emotionally àwọn bẹ̀rẹ̀ sí ní wà attach mọ́ mentally àwọn bẹ̀rẹ̀ sí ní wà attach mọ́ ó di pé táwọn ò bá rí ara wọn ò wálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wà relax mọ́ nígbà tí wọ ìyàwó ilé tó bá ti tì wọ́n síta tó ti tì wọ́n síta tó jẹ́ pé wọn ò rójú ẹ̀ ńlẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn ò rí ẹ bá sọ̀rọ̀ wọ́n fẹ́ dóbò wọn ò rí ẹ dó á dẹ̀ máa rí ẹ má gbàgbé a kò sí ọkùnrin tí ò kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì wọn ò fi ṣèkà tí wọ́n bá ní ọ̀rẹ́bìnrin ẹ máa rí nínú ojú wọn pé inú wọn ò dùn nínú ilé ìgbà míì bí wọ́n ṣe máa ń dùn ọ̀rẹ́bìnrin wọn gan níta ọ̀rẹ́bìnrin yẹn máa wà tempted láti bi wọ́n pé wá kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ wọ́n á dé kẹjọ́ wọn á rò fún ẹjọ́ tó bá rò fún òun náà máa wọ́kọ̀ náà máa fi lọ ṣe oògùn náà máa fi lọ fọ abẹ́ náà máa fi nǹkan sínú oúnjẹ wípé wẹ́ ìyàwó ẹ̀ kúkú ti tì ẹ́ síta jẹ́ kẹ́mi ya fojú ẹ̀ mọ́ra kò sí ni tí ògiri ò bá ti lanu nínú ilé bí àlè bá lọ ṣe oògùn gan ara ọkùnrin kò lè fi ara yẹn kó àsàlè kò lè fi ara kó àsàlè rárá so ògiri inú ilé ló máa lanu tí aláǹgbá ìta àlè tá máa wọbẹ̀ tó bá ti wá dé wá di pé ó ti wọbẹ̀ tán ó wọbẹ̀ nìyẹn kò sí eré tíyàwó lè fẹ́ sá mọ́ kò sí eré tí ìyàwó lè fẹ́ sá mọ́ kò sí so irú ẹni tó ń sọ ń sìn àti nǹka kí n jọ kí n bá ń wókò àti nǹka kí n jọ kí n bá ń wókò okó ló lòun wá tí ọkùnrin tó jẹ́ married man kan bá bọ́ sí lọ́wọ́ ẹ wá sọ fún pé kò ẹ wo nǹkan tí ọmọbìnrin yẹn sọ ó lóun máa ń rò lọ́kàn ara pé kíyàwó lè kú so tí ọkùnrin married man kan bá bọ́ sí lọ́wọ́ ẹni ẹni tí òun ló fi dàbẹ́ ni pé àwọn single parent àwọn náà máa ń sábà mọyì ọkùnrin jù àwọn obìnrin tí wọ́n ti gbá sọ́tún tí wọ́n ti gbá sósì tó bá jàjà sẹ́rù wọn ka ibì kan báyìí wọ́n máa tẹ̀ pa síbẹ̀ ni o kò sí nǹkan tó fẹ́ ṣe. Hello? Ẹ̀kú ẹ̀lẹ́ o. Ẹ̀kú. Ẹ̀kú àtàwọn ẹ̀ṣẹ̀ díẹ̀. Láti Benin Republic la jí ń pè yín o. Àti Yínká. Àmìkà sọ fún pé a máa ń gbádùn àwọn ìpín. Ẹ ṣé. Ọlọ́run máa pọ̀ lóyún. Ẹ ṣeun. Ó sì wá wí ká dáa pọ̀ máa yín. Tí kò sí nǹkan tẹ́ lè ṣe so ipe
wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ń sáré gèlè torí àwọn nǹkan tí mo máa ń gbọ́ ni o rí bó ti ṣe sọ ọkùnrin yẹn darìndìn ó fi ìyàwó àtọmọ ẹ̀ ńlẹ̀ ìyàwó àtọmọ tó wà nílé kí ló ṣe tí àlè fi sóògùn ọnú ọkọ ẹ tó fi jí pé kò lè wẹ̀yìn mọ́ nǹkan wo ni wọ́n ṣe nílé tó fi jẹ́ kí ọkọ ẹ lọ wà so relax mọ́ àlè àwọn itú tí àlè ń fi ọkọ ẹ pa mélòó ni irú itú tí wọ́n ti fi ọkọ pa bẹ́ẹ̀ débi pé kò ní jọ ọkọ lójú tí àlè bá introduce ẹ̀ sí tí ó bá jẹ́ pé ìyàwó tó ti ń book holiday tẹ́ ti jọ ń lọ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé ìyàwó tó ti jẹ́ wípé hello ma sir ẹ ma ẹ kúrò lẹ́ ẹjọ́ mẹ́ta ma hello ma mo ń gbọ́ yín go straight to the point ẹ ti kí mi ẹ kúrò lẹ́ yes ma ẹ má bínú ma tàbí jáde mo ti ń pè yín ma yes ma mo ní issue ńlá kan ní tí mi lè ní kékeré láti bí 3 years láti lè kó lẹ́kọ̀ọ́ níbi tí mo ti ń ṣiṣẹ́ lápapá nítorí ń ta mọ́tò láti lè kó iṣẹ́ lápapá. ṣé ìyẹn wá issue yẹn ó jọ mọ́ okó àtòbò àbí issue olówó dé ni. olówó dé ni mà. ẹjọ́ tó lọ ó dàbọ̀ so bí mo ṣe ń sọ lọ tó bá jẹ́ pé ìwọ ìyàwó tó ti ń gbé ọkọ jáde tẹ́lẹ̀ lọ sọ́lidé àbí ìwọ ìyàwó tó ti mú owó ara ẹ tó ti ra nǹkan sọ́kùnrin lọ́rùn àbí ìwọ ìyàwó tó ti ń ṣe àwọn pẹ́pẹ́ fúrúkọ tẹ́lẹ̀ tó bá bọ́ sọ́wọ́ àlè ń tàtọ́ àlè bá fi wọ́n kò lè jọ lójú bọ̀ ìwọ ìyàwó tó ń kọra bí ẹjẹ́ ẹlẹ́gbùgbù nínú ilé tẹ́lẹ̀ tó dẹ̀ bọ́ sí ọwọ́ àlè tó ń pàmpà ẹ̀ tó bọ́ sí ọwọ́ àlè tó ń pàmpà ẹ̀ tó bọ́ sí ọwọ́ àlè tó máa lọ sórí ọjà tó máa wò pé eléyìí máa yẹ ọrùn ọkọ mi tó bọ́ sọ́wọ́ àlè tó lọ búùkù tí a tó ní jẹ́ ká jọ lọ fún holiday ẹjọ́ nítorí Ọlọ́run kó má tiẹ̀ tí ì lògùn tó bá wá firú ẹ̀ tí àlè bá kọ́kọ́ firú ẹ̀ lọ ìwọ̀nba ògùn kéré ló máa ṣe tó bá dẹ̀ ti ṣògùn máa gbá ni tó bá jẹ́ mi gan ni tí mi ò lọ́kọ tọkọ ẹ̀ wá bá mi tí mo wá rí pé ó dà pé mo rí ọwọ́ ìyà lára ẹ̀ mi ò rí ọwọ́ ìgbádùn kankan lára ẹ̀ ju pé ìgbádùn ó sóúnjẹ fún mi lórí tébù mo jẹun ìgbádùn wípé àjọ dóra wa kinní kan màá tẹ́ àlè yẹn sí àwọn ayé kan tí ò jẹ pẹ̀lú ìyàwó ilé ẹ̀rí màá tẹ sí àwọn ayé kan tí ò smell pẹ̀lú ìyàwó ẹ̀rí tí bá dẹ̀ wá tẹ sí àwọn ayé yẹn àfọkùnrin tó bá ti jẹ́ olórí burúkú tó forí ẹ̀rùn mú ló máa fẹ́ padà wá bẹ́ẹ̀ kódà kó ti bí mẹ́wàá fún ọkùnrin tó bá jẹ́ wípé ó ti wò pé àfọkùnrin tí ò bá mọ̀ yàtọ̀ láàrin ìyà àti ìgbádùn nìkan ló máa ní ó bá bí 20 fún eré pé kí n ṣe IVF kí lè bímọ fóun ló máa sá fún mi pé kúwọ náà jẹ́ ìwọ tí mò ń jẹ gbádùn tó ń náwó ẹ̀ lé mi lórí tó ń tọ́jú mi báyìí fi ọmọ kan jù mí lórí ó ti ṣú ọ̀jù pé ọjọ́ alẹ́ mi máa dà ẹ má máa tanra yín mo sọ pé tòyí ò ní pẹ́ rárá ẹ má máa tanra yín ẹ má máa sọ wípé ẹ rí ó fìyàwó ọlọ́mọ 6 lẹ̀ ó fìyàwó ọlọ́mọ 8 lẹ̀ ó wá ń gbé àlè tí ò bímọ fún ṣé ọmọ ta bàbá nìṣẹ́ wù ṣé àlè tí ò bímọ fún tó dẹ̀ ń tọ́jú ẹ̀bí ẹni tó ju ẹni tó bímọ fún ṣé kó fílẹ̀ ni àlè tí ò rójú àlè tó jẹ́ pé ojú ẹ̀ ló ń rílẹ̀ àlè tó jẹ́ pé tó bá jẹun tó máa fọwọ́ pa lórí ó máa fọwọ́ pa níkùn àlè tó bá jẹ́ pé tó bá jẹ oúnjẹ ara tó á tún jẹ tẹ̀mí ṣé kó fílẹ̀ nítorí pé ìwọ bímọ fún tó dẹ̀ mọ̀ pé ìwọ ló máa kọ́kọ́ jèrè ọmọ ṣé kó fílẹ̀ kó wá bá ẹni kó fílẹ̀ kíyàwó jẹ ẹ máa ń tọra yín ẹ̀yin èèyàn ẹ kì í fẹ́ fèsì òótọ́ ọ̀rọ̀ ẹ kì í fẹ́ face reality ẹ kì í fẹ́ face reality of life sentiment ti bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ má máa fi sentiment ó ti bímọ fún ó wá abandon ìyàwó àtọmọ wá ń tẹ̀lé káàkiri kò ṣe ní tẹ̀lé káàkiri nígbà tó ẹ pẹ́ ni tó bímọ fún òfin lọ́kọ̀balẹ̀ ṣé kó máa jẹ̀yà ni ṣé kó má ní fọ̀kọ̀balẹ̀ ni ṣé kọkùnrin má ní fọ̀kọ̀balẹ̀ ni ṣé kó máa jìyà ni nítorí pé ó ti bímọ fún nítorí pé òun ló bí gbogbo ọmọ inú ẹ̀ fún nítorí pé tí ò mọ iye ọjọ́ tó ń kọ ó lè jẹ́ gbádùn tá lè ń gbèjẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ló máa jẹ kẹ́yìn ayé ẹ̀ tó máa fi dágbére fáyé pó dìgbò ṣe kó jìyà lọ sọ́run ni ogun kọ́kọ́ ò lè ràn àlè tó bá ń tọ́jú ọkọ ẹ̀ níta má tanra ẹ̀ ogun àdàbí èpè àdàbí kan ò lè ràn àlè bá róbìnrin kan bá ríyàwó lé kan tó ní pé ọkàn wa mú obìnrin lórí ètò Yínká TNT tó wá ń fi ọwọ́ gbá ọmú
tó ń fi ọwọ́ gbá òbò tó lóun fẹ́ ṣépè fún Yínká bó fẹ́ ṣépè fún obìnrin yẹn wàláì kò lè mọ àdàbí tí ìwọ ò bá tí ògiri tiẹ̀ ò bá lanú lẹ̀ tí aláǹgbá fi wọbẹ̀ àdàbí tí ìwọ obìnrin inú ilé bá ń ṣe ẹ̀tọ́ ẹ gẹ́gẹ́ bí obìnrin àdàbí tó bá jẹ́ pé ìgbádùn tí ọkọ ẹ̀ ń gbá lọ́dọ̀ àlè ń ta tí ó bá gba lọ́dọ̀ ẹ̀ tó jẹ́ pé ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ló mú ló fi lọ bá bẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èpè kan kì í èpè àgbọ̀nrín òun àtàbí báwo wọ́n ṣe ń pọ́n èpè kankan ò lè ràn mí èpè kankan ò lè ràn obìnrin kankan lórí platform mi. Ó ní what did you also do to her to make her change? To make her change what? To make her change what? Àwọn èèyàn wa máa sọ pé àwọn obìnrin ló nílé. So nígbà tí obìnrin bá dẹ̀ ti change àbí tọkùnrin bá hùwà ibu ó ní mo ṣe sọ mo ní àwọn ọkùnrin gan tẹ́ máa sọ pé wọ́n jẹ́ ẹlẹ́tàn gan oore máa ń wà lára ẹlẹ́tàn torí àwọn ẹkùnrin gan tí ó jẹ́ ẹlẹ́tàn ẹ mọ̀ bí tí wọ́n ti ń bọ̀ ẹ mọ̀ nǹkan tí ojú wọn ti rí lára obìnrin míì kí wọ́n tó decide pé okay gbogbo obìnrin tó bá kọjá ní ọ̀dọ̀ mi o máa fojú ẹ̀rí mà bo ni nígbà míì àwọn ọkùnrin tẹ́ ń pè ní ẹlẹ́tàn yẹn ẹ lọ wo nǹkan tí ojú wọn ti rí káwọn gan tó ya wèrè sígboro ẹ lọ wo nǹkan tí ojú wọn ti rí lọ́wọ́ àwọn obìnrin kan tó wá di wípé wọ́n sọ pé gbogbo obìnrin tó bá ti kọjá lọ́dọ̀ àwọn làwọn máa fìyà jẹ ẹ lọ wo nǹkan tí ojú wọn ti rí bọ̀ nígbà tí wo obìnrin tí wọ́n bá meet tó bá proof fún wọn wípé ojú ẹ lè ti rí lọ́ra obìnrin lóòótọ́ ṣùgbọ́n obìnrin yàtọ̀ sí obìnrin èmi fẹ́ prove ara mi wípé mi ò sí nínú obìnrin tí ó fi ìyà jẹ àbí obìnrin tó mú ojú ẹ rí ìgbà tí wọ́n bá prove ara ẹ nígbà míì jẹ́jẹ́ àwọn ọkùnrin yẹn tó sọ pé ẹlẹ́tàn làwọn nígbà míì wọ́n máa ń change tó bá prove ara ẹ pé lóòótọ́ ló ti jìyà lọ́wọ́ obìnrin lóòótọ́ lójú obìnrin ti fojú ẹ rí ṣùgbọ́n èmi fẹ́ fi dé ẹ lójú pé èmi yàtọ̀ sí àwọn ọkùnrin wọ́n máa ń change èrònú wọn wọ́n máa ń change ìwà wọn wọ́n máa ń change nǹkan tí wọ́n mì láti bó ṣe fẹ́ dájú obìnrin wọ́n máa ń change nígbà míì nèèyàn kan bá wá dá sí ọ̀rọ̀ ló bá ní mo tí ìbá rí mi ò kí ń sọ o ẹ jẹ́ àtúgbélé ìyá rẹ̀ mo ṣeré wá ń rọ̀lẹ́ yìí ni. mo ti ń ká ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀rọ àmọ́ ẹ ṣe máa o thank you very much. àwọn tó jèrè lórí máa gẹṣin lọ nìyẹn. in fact it's the kind of faith mo fẹ́ then it's very very nice. Ó wá lánàá so èmi àti ẹ̀gbọ́n bá tó ẹ̀ṣẹ̀ lọ nírọ̀lẹ́ yìí ni tí mo sìn lọ tí bá wọlé màmá san àwọn èyí tó kù. ẹ mú èpè tẹ máa ṣẹ́ àǹtí nǹkan ọkọ lọ wọnú ní ẹ̀kọ́ ṣó àǹtí nǹkan lọ́ọ̀bù lè fún yín lófo yóò lè fún yín lófo èmi tí mo sọ pé mo ti dó oko dé àǹtí nǹkan style wà nínú style ọlọ́run style wà nínú style àwọn style mi ìbọn wà pé mi tẹ̀ mọ orúkọ tí yẹn máa fún o bí a ti bá sọ fún yà àti ká bí a máa fún mi ilé orúkọ ẹ o bí a máa sọ orúkọ ẹ fún mi o ẹ wá ẹ̀gbìn parọ́ fún yín o lọ́ máa sọ pé gbóyà tramaye bàbá ìgbé mi tramaye like seriously nǹkan tí mi respect gan ni mo bá o ọlọ́run tí mo sọ pé kí ni tó mo tún ráwọn táì tí mi tí rí o mo rí wọn o. Ta nìyẹn. àti ká ṣé tẹ̀tọ́ ẹ pé tí èèyàn dùbúlẹ̀ báyìí ọkùnrin yẹn kọ́ máa mú ẹsẹ̀ méjèèjì bá tó máa gbé sókè báyìí tó kọ́ máa wọlé ó máa mú ìtàn yẹn ó máa pẹ̀sẹ̀ méjèèjì yẹn pọ̀ ó máa wà lókè báyìí á wá wà ní ibi àárín ẹ̀ báyìí sá máa ṣe àti ká ẹ̀jọ̀ ṣé missionary mi ò mọ mo ṣe ń bèrè ṣé missionary náà nìyẹn náà ni. àwọn aráalé ló máa sọ èwo lèmi mọ̀. another one mo lie down sórí bed báyìí ó wọlé látẹ̀yìn bó ṣe wá wọlé yẹn ó wá ní kí n dìde sókè díẹ̀ mo dìde ó tún ní kí n dìde sókè díẹ̀ àti ká mo dìde ó tún ní kí n dìde díẹ̀ mo dìde mo ṣe wá dìde yẹn ó wá mú ọwọ́ ẹ̀ ó wá fi sí orí dọ̀ mi ó wá ń dún mi látẹ̀yìn báyìí ó wá ń fọwọ́ yẹn fi rìn báyìí mo wá ń pariwo mo wá àti ká ọlọ́run ilé sọ́tà àti ká ó sì dojú. ẹ wo ẹni ẹlẹ́ni bó ṣe ń rẹ́rìn ẹ mọ̀gbà tó ti dókò kan gbẹ̀yìn ẹ mọ̀gbà tẹ́nìkan ti fọwọ́ kan gbẹ̀yìn ẹ mọ̀gbà tó ti rẹ́rìn báyìí gbẹ̀yìn ẹ̀yin tẹ́ wá ní ní abẹ́ ẹ̀yin ẹ wá máa sọ wípé ó ṣẹ̀yìn ni
kò fowó oúnjẹ lẹ̀ kò àwọn ọkọ fẹ́ do wọn tí ẹ nídìí kó fún wọn lówó rárá àwa là ń ṣe mẹgẹṣin lọ ẹ̀yin kan ẹ ń bínú ẹ ń ṣépè mo máa ṣe part 2 níjọ́ Sunday ìkan rí pé èyí tó tiẹ̀ kọ́kọ́ wá ó kọ́kọ́ da red head ó kọ́kọ́ da bolẹ̀ fún mi nígbà tí mo open ètò yìí ó pe rẹ̀ ní awesom mo kọ́kọ́ block ìwèrè dànù ṣé mi ni mo kó bá yín ni èmi ni mo ní kó má tọ́jú ilé ẹ̀ èmi ni mo ní kó má tọ́jú èèyàn ẹ̀ èmi ṣé ẹ fẹ́ káwọn ọkùnrin yìí kó máa kú of depression ẹ fẹ́ káwọn obìnrin máa kú òjijì ni ṣé fẹ́ kó máa kú òjijì ni. àti ẹ̀kọ́ tún wà o inú bedroom láti ṣe yẹn ní kí gbé ẹsẹ̀ mi kan wà lẹ́bí ó wá mú ẹsẹ̀ mi kejì báyìí ó wá hàngẹ̀ sókè báyìí ó ṣe jàre ó gbé sórí ọrùn ẹ̀ báyìí time of Sunday ẹsẹ̀ yẹn wà lókè tán bá tó ẹ pé alẹ́ ni máa ṣe nǹkan tí mo fi Sunday tẹ́sẹ̀ yẹn fi wà ní òkè mi kò bílí pé mo lè ṣe in fact ó débẹ̀ in fact àti ká ṣe ẹ̀wọ̀ àti ká máa rí yí pẹ́ máa rí pé the guy is very very loyal and èèyàn tó dẹ̀ calm ni ìgbà tó dé aṣọ àwọn ọ̀ràn kọ̀ọ̀kan ṣá èèyàn tó calm ní ó dẹ̀ loyal and I believe tó bá continue bẹ́ẹ̀ náà èmi náà mi ìbẹ̀ níṣègbéraga tí mo mọ̀ ká máa jọ pẹ́ fúnra wa. ṣẹgbọ́n ẹgbọ́n nǹkan tó sọ tó bá continue bẹ́ẹ̀ yẹn òun ò ní ṣègbéraga sí àwọn single parent tí ojú wọn ti rí leléyìí ẹ̀yin tẹ́ níyàwó tẹ́ lọ́kànlé ẹ̀yin lẹ́ ń forí wọn gbá bọ́ ẹ̀yin lẹ́ ń forí wọn gbá wàhálà ẹ̀yin ló ti sú àwọn ọ̀rọ̀ àwọn single parent yìí tí wọ́n bá gbá ọkọ yín mú ẹ rí pé ọkọ yín ò ní mọ̀nà lé mọ́ torí pé ẹ̀yin lẹ́ni tẹ́ fi ń ta wàrà ẹ̀yin lẹ́ni tẹ́ fi ń gbábọ́ kí wá ní ti tèmi mo réyàn tó accuse mi pé mo fẹ́ káwọn ọkọ wọn kọ́ tí o bá mú ọkọ ẹ dání dáadáa tọkọ ẹ bá wá sórí ètò yìí tó bá wo show a kò wo show for fun ni kò ní wá wo show with the mind pé òun fẹ́ obìnrin tó bá tiẹ̀ wá fẹ́ obìnrin gan kò ní wo show pé bóyá obìnrin yẹn òun fẹ́ bọ́ tí wọ́n bá ògiri ẹ bá ti lanu ẹni obìnrin tó bá ti fẹ́ lórí platform bó bójóbò ló lè fọ̀ fún bó bá jóbò ló lè fọ̀ fún kó má mọ̀nà lé mọ́. lágbára Ọlọ́run is very very good guy bí mo ṣe rí ṣá but èèyàn fọjọ́ kan mọ̀ èèyàn tán ẹ ṣe máa. ń bọ̀ o ẹ jẹ́ kí n pe lady náà wọlé tí n bá lè rí pé ẹ wá ń bú mi àwọn kan ní wọ́n ní pọ́fẹ́ fáwọn ọkọ wọn jọ o. Men will always be calm if they want to ride a new woman. Agreed. But ní kó má ride woman. Kí ló dé tí wọ́n fa àwọn ìyàwó wọn lẹ̀? Tí yẹ pé wọ́n máa ń pick tent. Nǹkan tí wọ́n lè ṣe fáwọn ìyàwó wọn, wọ́n ń ṣe fún àwọn àlè tí wọ́n ń gbé. Because àwọn ìyàwó wọn gan ò fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé. Èmi náà ní tèmi, but ẹ má blame mi. Tí n bá tàfàlà tó bá gbà lọ, goodbye ni. Orí mi ló bá mi wá. But tó bá ti tàfàlà, tí tó bá ti fi ọkọ ẹ tàfàlà tó bá ti mú lórí máa gẹṣin lọ wàhálà tí ẹnìyẹn báwo ló ṣe kàn mí báwo nìyẹn ṣe kàn mí ṣé ọkọ ẹ ò kí ń ṣe adult ni báwo ló ṣe kàn mí tó bá dé wá mú tó bá tabarẹni tó fọkọ ẹ tàfàlà tí ògiri ẹ lanu tó mọkọ ẹ tó dé lọ ṣe ọbẹ̀ fún tó ṣe ẹja àrọ̀ fún báwo ló ṣe kàn mí kò sí ẹni tí wọ́n ṣe ògùn fẹ́ fún lúpọ̀ ó ti wà nínú ayé ẹ̀ ó ti fi nǹkan kan sílẹ̀ nínú ayé ẹ̀ náà fi rógùn fẹ́ lò fọ́kọ ẹ̀ obìnrin ni mí tá bá máa ro oko àárò sọ́dọ̀ ara wa tá bá fẹ́ ro ẹjọ́ àárò sọ́dọ̀ ara wa à ṣe bẹ́ẹ̀ ni pé yes àwa la dájú ó ń pè mí padà ló máa jẹ́. àǹtí nǹka ẹ̀ka lẹ́mà ẹ̀kọ́ ètò. mo ń bọ̀ mo fẹ́ pè live ni mi ìfẹ́ play voice note yẹn. ẹni tí ìyá oko ti jẹ tó pẹ́ tó ti dóko gbẹ̀yìn. What time on Sunday? It's not Saturday, it's Sunday. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó jẹ ẹlẹ́tọ̀ lẹ́ni ẹ lọ bèrè nǹkan tóbìnrin ti ṣe fún wọn ó ti ẹ̀dá
màá play kankan kí ni kí n ṣe mò ń bọ̀ ẹ wá gbọ́ ilé. What? Are you okay? Yeah, I'm good, darling. I'm live. Okay. Hello, guys. Ẹgbọ́n nǹkan tóbìnrin ṣe fẹ́lẹ̀. Iṣẹ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Á dẹ̀ jẹ́ kẹ́ máa ṣe ẹ̀ tó ṣe débi èrè lágbára Ọlọ́run. Sọtẹ́lẹ̀ bá tí mo wá fún eléyìí lóbìnrin sí wá lèmi mo dá ní ẹ̀rù. Gbádùn. Èèyàn mọ ibi téèyàn lọ téèyàn bá dọ̀run. Àti nǹkan èèyàn mọ ibi téèyàn lọ téèyàn bá dọ̀run. Ọlọ́run bẹ́ ṣe ń tolé káàkiri Ọlọ́run á tolé yín. Ṣé rí ìlọ́tọ̀ ti bà ilé ayé jẹ́ báyìí? Àwọn èèyàn wọ́n á máa purọ́ mẹ́sìn, pásítọ̀ wọn náà á máa faṣọ ró wọn. Wọ́n á sọ fún ìyàwó ilé kó gbààwẹ̀ 40 days. Kò gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ ń fọwọ́ tẹ́lẹ̀ bá kan. obìnrin lọ́dọ̀ mi sí ẹ wá ní kinní kan. Kò gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ ń fọn kó wà láwẹ̀ mímọ́. Ìyàwó wà láwẹ̀ funfun, ọkọ ló lè fọwọ́ kan. That is by the way. Àti nǹkan story tí mi wà pathetic o. Ó rí wà pathetic. Kí n tó marry, kí n tó fẹ́yàwó mi, a ṣe wedding ní 2011. Before our marriage, àti nǹkan, I enjoy my sex life with my wife. As in, mo enjoy it. Then mo máa ń travel gan. Up to now, iṣẹ́ mi mo máa ń travel. But traveling kò ń di bí ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan mo ti padà sílé ká tó marry. Àjọ ní máa ń stand dáadáa. Ìlú títà tí bá wálé, I enjoyed it. Even after marriage, iṣẹ́ mi náà kò ń gbé mi ju 3 weeks lọ padà mo lè wálé kí n tó iṣẹ́ lóko bíi 2 months kí n tó travel 3 weeks. Mo ṣe máa lọ mo ṣe máa ń bọ̀ ni. Kí ni mo marry tán fún ìyá àti nǹkan? Ìyàwó mi di ẹni tó wọn máa ka ọwọ́. Ẹnu nǹkan tó ń kà ní ó ń ka ọjọ́ ovulation. Ó ń ka ọjọ́ ovulation. Tó bá fẹ́ ṣe ovulation ni mo lè súnmọ́ ìyàwó mi nígbà tàkẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ máa rí. Béèrè ni mo pè é. Alóyún ṣe wedding ó bímọ. So lẹ́yìn marriage mi àti nǹkan, sex is the foundation of my marriage. Mo fẹ́ ìyàwó mi ní ṣùgbọ́n mo fẹ́ ká gbọ́ kínní kẹ́mọ̀ nǹkan táwọn ojú àwọn kí lélẹ́yìn ń pè mí lórí fídíò fún tí bá block ẹ̀ ń kàn sí àléyé máa kọjá àyè yín mi ò ń ṣerú obìnrin bẹ́ẹ̀. Nínú ọdún kan ṣoṣo àti nǹkan ẹ̀ẹ̀mẹ́ta ni mo máa ń rí ìyàwó mi bá sùn. Nínú ọdún kan ẹ̀ẹ̀mẹ́ta. Tí bá tún rí bá sùn, a sọ wípé ṣe kan tó máa ṣe kó dìde. Mo ò lè wá nílé pẹ̀lú ìyàwó mi kí n gbórí lẹ́sẹ̀. Ṣé ń gbọ́ kó ń gbórí lé lẹ́sẹ̀? Mo ò ní owó ebi òdè pa mí o. Gbogbo nǹkan tó yẹ kó ọmọkùnrin ṣe nínú ilé ni mò ń ṣe o. Owó iléèwé ọmọ ni mò ń san. Ilé tá à ń gbé lágbèéká ti marry títí dì sin ìyàwó mi ni wọ́n nira nínú ẹ̀. Mo ń san owó ilé mi dédé. Mo dẹ̀ ra oúnjẹ sílé. Ọmọ kan tí mo bí beverages àtẹ̀gò tó bá ń tán ti mara ní 20, 25, 30k. Mo máa ń rà. Kò sí nǹkan tí ẹ̀kọ́ ọmọkùnrin ṣe tí mo ṣe fún ọmọ mi tí mo lè ṣe sí fún ìyàwó mi. But ìyàwó mi jẹ́ party goer. Party ni, family event ni. Marriage mi ó ti pé 12 years báyìí. Over 12 years nísìnyí àti nǹkan. Ẹ bá mi calculate 3 times in a year kẹ́wò gbà tí mo bá ìyàwó mi sùn. A dẹ̀ ti wà ní. Ta nìyẹn? Àwọn wo nìyẹn? Wà ní bímọ. Mo ti ṣe 5 months rí kó tó bímọ tí kò jẹ́ kí n fọkàn. After wedding wa ni o. After wedding wa again tó fi bímọ
mo tún ṣe after tó bímọ mo tún ṣe 9 months nítorí fọwọ́kàn lẹ́ẹ̀kan ṣo ẹ bá mi yọ yẹn kúrò nínú 12 years ẹ bá mi times 3 kẹ́lì mọ iye ìgbà tí mo bá yàwó mi sùn àti nǹkan mo lè jẹ́ ẹni tó fẹ́ràn ọmọ gan mo fẹ́ràn ìyàwó mo fẹ́ràn ilé mi púpọ̀ but ìyàwó mi ó jẹ́ ẹni tí mo lè sọ pé kan báyìí pàtó ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí tí n bá ta ṣeré ajá elékùnrin ni kí n gbórí lẹ́sẹ̀ gbọ̀ngbọ̀n tí n bá jáde àpòpẹ́ wọlé bí n lọ síbì kan ó mú òun jáde ibo mo fẹ́ mú ẹ lọ ilé mi máa ń dàbí pé mo lọ sí graveyard nígbà mi ni ṣé ń gbọ́ ẹ wá ní kó má lọ bá lè àǹtí nǹkan for good 8 to 9 years mo máa wọlé ní 10:30 lálẹ́ 9:30 10 lálẹ́ màá ti wà nítòsí ilé mi ládùúgbò màá kàn jókòó sí bí apàlọ́ ní mọtí tí bá mọtí jù ni mo mu 1 big start ẹ̀yọ̀ kan wọ́n dẹ̀ ló kọ̀ sí kí n tún máa mọtí yẹn gan mo ṣe pé mọtí mu tí má ti jókòó sí pé kí n wọlé kí n jẹun kí n sùn ni àjọ ń sọ̀rọ̀ nílé àjọ ń ṣeré because mo ní kò sí avenue I don't care mo ṣe títí mo pè àwọn ẹbí ẹ̀ mo láti sex mo ní hard fún sex ni kí ni àǹfààní ìgbéyàwó téèyàn ṣe téèyàn enjoy life ẹ̀ àti nǹkan this thing is a very serious problem nínú ayé títí ó lè má yá wọn kan mo gbé títí mo ò rírò títí di wákàtí ọwọ́ yìí àti nǹkan ó ga jù kò ṣe pé mi náà mo mọ̀ pé ó yẹ kí n pe obìnrin tí n bá pe obìnrin mo máa ń náwó fóbìnrin but ẹlẹ́tàn ìwà wọn gbà míì á dàbí ẹni pé ṣé obìnrin ló lè ṣá mo máa ń jẹun tó bá ń tijú àti nǹkan mo nídìí obìnrin a mature lady woman. now ẹ wá sọ fún mi irú èèyàn báyìí nínú bó ṣe gbogbo àwọn tó kọ́kọ́ pè mí lórí fídíò yìí mò ń bọ̀ ẹ jẹ́ n kọ́kọ́ block wọn náà mo ti sọ pé mi ìfẹ́ kéèyàn pè mí lórí fídíò I don't want it mo ti sọ fún yín ẹ máa gbọ́ mi ò ń ṣerú mi ìfẹ́ bẹ́ẹ̀ now irú èèyàn báyìí tí n bá wá obìnrin fún àwọn obìnrin kan wá máa sunkún wá ní Yínká ló dá lérú tó bá jẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin lẹ bírú ọmọkùnrin lọ́mọ ṣe máa ní kó ya wèrè ni ṣe máa ní kó ya wèrè ni wọ́n á ní kí n lọ pè ìyàwó tó làdí sílẹ̀ tó bímọ kò mọ̀ pé ó yẹ kóun look after ọkọ òun àbí téèyàn bá ti ní ọkùnrin tó dáa èèyàn máa ń look after ẹ̀ ni téèyàn bá ní ọkùnrin arìndì nígbà míì èèyàn á jẹ́ kókó èèyàn á ṣe kó rìn mẹ́ẹ̀ni arìndì yẹn kó má lajú torí tó bá lajú nígbà míì ó lè má pé ìwọ tó jẹ́ obìnrin ọ̀nà ọ̀dà tó dẹ̀dẹ̀ máa fi jẹ́ ọkùnrin kó má lajú ó ní pé kó máa kẹ lójú kó máa kẹ nímú. Mo ti ń pè ẹ́ látẹ̀ nǹkan. Ẹ̀kọ́ ẹ̀lẹ́ àǹtí mi. Mo rí bó ṣe kí mi inú ẹ̀ dùn. Àmú yẹn ṣe fóònù mi mọ̀ pé ó rìn sínú báàgì ló wà. Mo rí bó ṣe kí mi mo rí pé inú ẹ̀ dùn pé odó kó ayọ̀ jọ torí Ọlọ́run ṣàlàyé fún wa. Inú mi dùn o. Yes ma. Ṣàlàyé fún wa irú ọkùnrin yẹn ṣé ó ti marry àbí kò tí ì marry. Ẹ̀lẹ́ àǹtí mi. Ṣọ́kùnrin yẹn níyàwó. Ó ti marry. Ṣé ó ní báwo ló ṣe wá fẹ́ ṣe? Ma. Kí ló sọ fún ẹ pé ìyàwó òun ṣe fóun? Ẹ wò kátẹ́. Ẹ mọ̀ àwọn obìnrin tó yẹ pé ọkọ ló máa kọ́ máa dáná. Bẹ́ẹ̀ kò fẹ́ ṣe kankan. Tó ní pé tó bá fọwọ́ kàn tó bá ti lè bá ṣeré báyìí òun ti wọ́n òkè kò ní jẹ́ kóun bá òun sùn. Ọbẹ̀ yẹn. Kí ló mí ìbá ọkọ ni èmi ṣe tí fàárọ̀ jù. Kí ló mí ìbá ọkọ ló máa dáná?
Hello. Ọkọ ló máa lọ fọ, ọkọ ló máa fọṣọ, ọkọ. Ṣé ń gbọ́ mi mà? Mo ń gbọ́ kó concentrate. Mo ń gbọ́ ẹ bó dà pé òun ṣe nǹkan mi. Ọkọ ló máa fọṣọ báwo, ọkọ ẹ̀ ló máa fọṣọ. Mo wà pẹ̀lú yín mà. Olọ́kọ ló máa fọṣọ. Bẹ́ẹ̀ni, ọkọ ẹ̀ ló máa. Bẹ́ẹ̀ni, ọkọ ẹ̀ ló máa fọṣọ, ọkọ ẹ̀ ló máa dá. Àwọn nǹkan yàmàyàmá bẹ́ẹ̀ ṣàtúnṣe kí a ṣe ọkọ ló máa dáná fún ó yọ̀lẹ̀. Ó sọ pé ó ti fẹ́ fọwọ́ kan pé táwọn bá jọ ń fẹ́ make love gan láti bá ṣeré bá ọmọ àtọ́kùn pé òun ò ṣe o ó tòun ti wò ókè kò ń ṣe oúnjẹ kò ń ṣe kinní kan. So marriage wọn náà dẹ̀ sì pẹ́ o but complaint ti pọ̀ nínú ẹ̀kọ́ tó ń gbélé ó máa fọkọ sílé ó máa lọ lé wọn ó lè lọ lé wọn fún bóyá bí oṣù kan oṣù méjì. So kí wá ní ìwọ intend láti ṣe pẹ̀lú kí ni ìwọ intend láti ṣe pẹ̀lú ọkùnrin? Hello? Agreement tá méjèèjì ìjọ ní forever ni o. Forever báwo ṣé ìwọ mind agreement forever báwo ṣé wọ́n ní marriage ẹ̀ ṣì young. Hello ma. Mo fẹ́ kó concentrate kó bá mi sọ̀rọ̀ àbí kí n pè ẹ́ later. Mi ò gbọ́ yín dáadáa mà. Ó ní agreement báwo lẹ ṣe máa sign agreement báwo lẹ ṣe fẹ́ sign agreement forever báwo lẹ ṣe fẹ́ sign agreement forever. Because èmi láìkẹ́ mo dẹ̀ láìkẹ́ láti wà pẹ̀lú ẹ̀mí ìdẹ́rẹ́ láìkẹ́ gan irú èèyàn tí mo fẹ́ ni it's very very calm èèyàn tó dáa ni mo láìkẹ́. Ìwọ ò wá rí nínú ìwà ẹ̀ ṣé ìwọ ò rí máa gbọ́ ìwọ ò rí nínú ìwà ẹ̀ pé bóyá òun gangan ló burú nílé tíyàwó ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ fún. Hello? 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 Good evening. Hello? Mi mọ̀ bí tó wà. Ó tún nìkan tí mo fẹ́ play bọ́ mi fẹ́ play ìyẹn ń bì báyìí. Ìyẹn ó wà pẹ̀lú ọkọ ẹ̀ ní Qatar. Níbi tí bó ṣe wà lọ́wọ́ ọkùnrin náà ló wà lọ́wọ́ obìnrin o. Níbi tí ọkùnrin yẹn wà careless dé ọmọbìnrin yẹn fi owó ara ẹ̀ ó fi gbé ọkùnrin míì wá láti Nàìjíríà ó dẹ̀ fẹ́ settle ẹ̀ down sí Qatar pé the moment tó bá ti settle down báyìí òun máa kúrò lọ́dọ̀ ọkọ òun. Àwọn loopholes kan wà tá máa ń filẹ̀ èmi kọ́ ni mo máa kọ yín we are all matured àdẹ̀mọ́ nǹkan tá fẹ́ fúnra wa. Bọ̀ yí pé bí èèyàn ó wá sórí platform mi ó wá mú ọkùnrin ó wá mú obìnrin ẹ wá rò bóyá èmi lè máa wá kọjú ìjà sí fún ẹni tí ò look after ilé ẹ̀ dáadáa. Báwo nìyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀? Báwo nìyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀? Hello? Hello ma. Èmi ò gbọ́ ẹni ò ń ṣe nǹkan mi ó dẹ̀ ti ń bí èmi nú. Bí ẹ ṣe nǹkan mi mo wà nínú mọ́tò ni. Ẹ̀bọ̀ mi ò gbọ́ ẹ dáadáa. Mo ní báwo ló ṣe fẹ́ ṣe ẹni tó sọ pé ó ní ṣe bó ní marriage ẹ̀ young. Báwo ló ṣe fẹ́ ọgbọ́n wo ló fẹ́ dá sí? Marriage ẹ̀ young síyàwó ò dẹ̀ ready láti múlé dúró ńkọ́. Tí marriage bá young àwọn ò ready láti múlé dúró. Èmi ò dẹ̀ gbàdúrà fún pé kó lè mú. Èmi ò gbàdúrà fún ẹ mọ̀ pé ó dín bẹ́ẹ̀ ṣe máa réyàn. Ó dẹ̀ ní bẹ́ẹ̀ àtẹ̀lé yẹn ṣe jọ máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tẹ́yìn fi máa wò ó pé ọ̀tẹ̀ mi ń wá lélẹ̀. Ṣé ẹ understand? Mo mọ̀ nǹkan tóun ò dẹ̀ lè ṣe yẹn mi lè ṣe. Kí ló dé tí wọ́n náà lè ṣe? Ṣé nítorí pé wọ́n ti wà ní ilé ọkùnrin nítorí pé wọ́n ti marry rí kò pé ẹ orí ẹ ti wá pé ń sìn àbí? Bẹ́ẹ̀ ni o, nǹkan tójú ti rí ẹnu ò lè sọ. Nǹkan tójú èèyàn ti rí ẹnu èèyàn ò lè sọ tán. Látàn, ìgbà mí dẹ̀ nílé kí èèyàn máa wà èlò ló máa ń súyàn. Kí èèyàn kàn máa dá wà ó máa ń súyàn. Àmọ́ èèyàn máa ti ṣe tán bọ̀. Ìtorí pé mi nìkan máa kàn lọ wà nílé kí
mi ò dẹ́ ṣe ẹnìkan tó máa ń láì pé kó máa jáde bẹ́ẹ̀ kó máa lọ club tó máa kọ́ lọ wà nílé máa kọ́ lọ máa sùn máa lọ máa tẹ̀. ó máa jẹ́ ká ti tètè lọlé sú mi but fún yẹn sìn ṣe àmọ́ ilé máa dùn mọ́ mi láti lọ. So àtìgbà tó tún wá aṣọ tí ń kó wá bẹ́ẹ̀ ni iṣẹ́ tí jọ ń gbé ni. rárá o bọ̀dá rárá bọ̀dá. èèyàn tó máa ó ráyè but ó ṣe pé ẹ̀ẹ̀mejì náà láti ríra ṣá. tó máa ṣe oṣooṣojúmọ́ ló máa ń lọ sí ibi iṣẹ́ tó ó rà. Kí ló wá fẹ́ ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ báyìí? Ó lè lọ oṣù tán. Kí ló wá fẹ́ ṣe pẹ̀lú ìyàwó ẹ̀? Àyàwó ẹ̀mí àti ìyàwó ò máa lọ́rọ̀. Bí ọ̀rọ̀ náà ní kí n ṣe pẹ̀lú ìyàwó ẹ̀. Ṣé ẹjọ́ tèmi wá ni? Ṣé ẹjọ́ tèmi ni pé ìyàwó ẹ̀ ò tọ́jú ẹ̀ dáadáa àbí ẹjọ́ ta ni? Kò ń ṣẹjọ́ yìí o, ẹjọ́ ẹ̀ ni náà. Kò ní mọ iye ọkọ tó fẹ́, nǹkan táwọn èèyàn wá tán rí. Obìnrin mi tó bá l'opportunity ọmọ máa misuse ẹ̀. Opportunity ni obìnrin tó bá rọ́kọ gidi fẹ́ opportunity ni náà. Opportunity ni bọ̀ àwọn obìnrin mi ò kí mọ̀. Lómi ìwọ àmọ́yà àwọn obìnrin ẹgbẹ́ tó wà tó ti ń gbàdúrà lórí òkè. So nísìnyí irú ọkùnrin yẹn sì ṣé wọ́n máa wá sọ ẹni sùúrù ṣé irú ọkùnrin yẹn sì ṣé wọ́n máa wá sọ pé ọkùnrin dáadáa ni àbí ó kàn dá sí ẹ ó burú nínú ilé. Ẹni pé tí mo wá ṣe kí. Ṣé ọkùnrin dáadáa ló máa pè é àbí ó kàn dá sí ẹ ó burú nínú ilé. Ìyá kò burú. Ó tẹ́jẹ́ tó burú. Èèyàn tó dáa ni. Kò burú rárá tẹ́ bá rí gan tẹ̀ bẹ́ẹ̀ máa ó kàn tó burú kò tẹ́jẹ́ tó yẹ kó fọ́bìnrin tó máa fún ní problem. Èèyàn ṣe tó yẹ kó fẹ́ obìnrin tó máa tí kò ní tọ́jú. Èèyàn tó yẹ kó yàn máa tọ́jú ni because he's a very good guy. Ó dáa. Kò dẹ́ ṣe pọ̀ sí ẹni tó bá fẹ́ sẹ́yìn lẹ́nu ìyàwó ẹ̀ jẹ́ pé ó máa. Tó o bá ti mú ọkọ ẹ dání dáadáa mo sọ fún yín pé máa gẹṣin lọ òfin tí ò lójú ni mí lórí ọ̀rọ̀ máa gẹṣin lọ yẹn ó ní mo ṣe sọ pé sabarikolo.com wà ńbẹ̀ fún àwọn tí wọ́n bá fi pé àwọn fẹ́ nǹkan tó wà discreet àwọn fẹ́ nǹkan tó jẹ́ wípé bóyá ẹnu ayé ò ní kun àwọn akọ̀rọ̀ àlọ́ àìmọye àwọn yẹn tó ti lọ rẹ́jísà lórí sabarikolo tó dẹ̀ ń enjoy ara wọn bẹ́ẹ̀ máa gẹṣin lọ èmi ò mọ̀ bóyá èèyàn kan má rí open matchmaking ni mi ò mọ̀ bóyá èèyàn kan má rí mo láwọn èèyàn tó jẹ́ wípé ọkùnrin méjì tó mì tiẹ̀ tó dẹ̀ ń sọ wípé pé àti Yínká òun ò tiẹ̀ mọ̀ ìtò máa mú nínú àwọn méjèèjì òun ò mọ̀ ìtò máa mú nínú àwọn méjèèjì so máa gẹṣin lọ I'm sorry kò sí ìtò kàn mí mi ò rẹ́ anybody hello 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 ma. Hello ma. Ma. Yeah, yes, ma. Prole ma. Yeah, prole. Ẹ kú ètò mi. Yeah. Láti lọ. Mo wà pẹ̀lú yín lórí ètò. Okay. Ẹ jọ̀ọ́ máa ẹni lórí òní freelance Yínká o. Gbà o máa tó pé yẹn ẹ jọ̀ọ́ mo ní ẹni tí mo lè fún tó bá nídìí ìyàwó mo ní ẹni tí mo lè fún àbúrò mi gangan ọmọ ìyá mi ọmọ bàbá mi gangan ni bọ́tọ̀ pé tí ìyá jẹ́ ọmọ méjì ló ti bí àwọn ọmọ méjèèjì first born 5 years second born. Kẹ́ ti gbọ́ ibi báyìí náà máa wá náà máa ti ní àwọn léyàn ṣe àti mi ló ìyá mi. Ni mo máa ń sọ̀rọ̀ lórí WhatsApp. Okay. Mo rí pépà yẹn drop mo yẹ tún yín pè. Mo ń gbádùn ẹ kí ló ṣé ẹjọ́ tèmi ni mo ń gbádùn ẹ jàre. O kì í ṣe ẹjọ́ yìí o bá lè jẹ́jọ́ yín. Kí lọkùnrin yẹn. Èmi ò lè sílẹ̀ o mo dẹ̀ máa tọ́jú ẹ̀. Ṣèbí ìyàwó ò lè fọṣọ èmi máa fọṣọ. Ṣèbí kò lè dáná máa dáná. Ipe wo máa fọṣọ ẹ̀. Máa lá òbò ẹ̀. Èmi máa fọṣọ ẹ̀ o máa fọṣọ ẹ̀ máa dáná fún. Kò tẹ̀ tí ní jígan tó jẹ́ máa ti rẹ́dì láàárọ̀. So èmi rẹ́dì láti ṣe mo dẹ̀ rẹ́dì láti go. So ó ní tóun bá ti bẹ́ẹ̀ òun ṣe dé tóun bá ti lá òbò ẹ̀ tó bá lóun ò dókò. Mi ì dẹ̀ wá ní credit.
alókèlópọ̀ kò sí ilé tó bá ń ọmọ yẹn náà kú àbúrò mi tún tọ́ ọmọ yẹn dàgbà again náà ọbúrò wa ló wò ṣe mo ti fi òun wọ́n tún wá bẹ̀ àwọn fámìlì ọkọ tún pè pé ẹ̀ ló o bó ṣe wá ń bẹ́ yẹn o bá rò bóyá àti lọkùn ẹ̀ o òun ò fẹ́ mọ́ lòun sọ yẹn o níjọ́ tó bímọ tó wẹ́dì àbúrò ó sì wẹ́dì fọ́búrò mi o ọdún dẹ̀ àbúrò mi yẹn náà ló àbúrò mi bímọ ó bímọ mọ́jú wẹ́dì mi in fact ìyá yìí ti pọ̀ jù tí wọ́n bá yìí bá nídìí ìyàwó mo rẹ́dì láti fún un mo dá sí ẹ̀ kò tẹ̀ nídìí kó ṣe wedding kó ṣàtọ́jú ẹ̀ fún mi torí mi kó sì wọ́n pé káàkiri ẹ̀ tó fẹ́ fún lábúrò mi yẹn torí ìyá yẹn pọ̀ a ó ti pọ̀ jọ àǹtí yẹn. ìtẹ́lẹ̀ náà ó nídìí ìyàwó gidi tó bá yẹ ti jẹ̀yà rí ló yẹ kó fẹ́ wọ́n á lè mọra wọn lò àìsí àǹtí Yínká ẹ kú ètò ọlọ́run mo máa bá yín ṣe o kó má tiẹ̀ wá kó má fọlọ́kàn balẹ̀ ẹni kó má dáná rárá kó má dáná rárá. Wọ́n fún ẹgbẹ́ àwọn ọba tẹ́lẹ̀ mo fẹ́ fún mi. Títà ni secondary school bí fish but Nàìjíríà làwọn wà nínú ẹgbẹ́ nìyẹn wà o. Secondary school bí fish ma lókun state public school secondary school ìjọba kọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ọmọ yẹn kéré dẹ̀ ni bẹ́ẹ̀ almost 26-27. Ọmọ yẹn kéré máa tẹ̀lé tó ṣe fún yín. In fact yóò ràn àmọ́ yẹn even kọ́ wẹ orí fún máa yẹn mo máa ṣe tán láti ba oògùn yẹn jẹ́ mo bá gbéyàwó ẹ̀rọ dẹ̀ ń ṣe oògùn fún mo ṣe láti bàjẹ́ mo fẹ́ fún ọmọ Ògùn state ní àwa o ẹ ṣe ẹ ṣe ó dàbọ̀. ó dàbọ̀ ṣe ti gbọ́ báyìí ẹ má wọrí gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a dẹrù ìyá ilé ìyàwó lé lórí èmi ò support pé kí marriage má work but àwọn obìnrin kan wà tó jẹ́ wípé wọn suppose láti wà ní ọkọ. Hello. Ẹ kálẹ́ mà àǹtí Yínká. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. A kú ètò mà. Ẹ kú iṣẹ́ látàárọ̀ mà. Àwa náà fẹ́ bá yín dá sí ètò tí ẹ̀ ń ṣe yẹn ni mà. Ẹ mò ń gbọ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń dàrú ọ̀pọ̀lọpọ̀ àtọwọ́ àìdá ọkùnrin tàbí obìnrin ni. Bó ṣe wà ní dìkì náà ló wà ní gbàǹjà. Bẹ́ẹ̀ni. Àwọn ọkùnrin mìíràn ń bẹ tó jẹ́ pé ìwà tí wọ́n ń wù àbí má ṣe ń bá obìnrin lò ẹ̀gbọ́ sọ pé èèyàn ni wọ́n àfi kéèyàn ó pè wọ́n ní ẹranko. So tó jẹ́ pé ìyà tí wọ́n fi ń jí obìnrin ibò obìnrin mi bẹ́ẹ̀ pé kò wù kó sì ìrànà àbí kó sí òsì. Ṣùgbọ́n torí pé n tó fẹ́ kò rí lọ́dọ̀ ẹni tó pè ní ẹnì kejì rẹ̀ tí í ṣe ọkọ rẹ̀. Kò sí bó ti fẹ́ ṣe yọ ọ̀wọ́ náà àbáyọ sọ̀rọ̀ rẹ̀ náà ni. Ẹ jọ̀ọ́ sà mo wá fẹ́ bèrè kankan lọ́wọ́ yín níbi tẹ́yìn dé yẹn sà. Tí irú obìnrin bẹ́ẹ̀ yẹn bá wá bá mi tí mo rí pé ìyá wà lára ẹ̀ tó wá bá mi bóyá ó wá ṣe gbọ́n agẹṣin lọ tí mo dẹ̀ ní èmi ò mọ ó yá ẹ̀yin báyìí ẹ lọ máa bára yín ẹ jọ̀ọ́ ṣé èmi ni mo lẹ́bi. Èmi ò lè dá yín lẹ́bi lórí pé ẹ wọ́ ọ̀nà àbáyọ fún ìṣòro tó ń là kọjá torí bí ẹ kú kọ̀ tẹ́ ẹ̀ fún lọ́nà àbáyọ yóò padà wọ́nà àbáyọ síbòmíì náà ni. Bẹ́ẹ̀ni. Èmi. Hello, this is PayPal's automated phone confirmation system. Please enter your PayPal phone confirmation. We're sorry, the number you. Mo rántí nọ́mbà yẹn mọ́. Ní gbogbo tó di ìdílé mú bọ́ bá ti lé mẹ́ àìdá ọ̀dọ̀ ọkọ tàbọ̀dọ̀ ìyàwó bóyá ìyàwó ń ṣiṣẹ́ níbì kan tí ò sí pé wọ́n jọ ń gbébì kan náà àbí ọkọ ló ń lọ bí iṣẹ́ kan ó ń lo oṣù kan oṣù mẹ́ta oṣù mẹ́rin irọ́ lọ́wọ́ ń díẹ̀ kò sẹ́ni tí wọ́n fi ẹran sọ tí. Hello, this is PayPal's automated. Great, you've completed PayPal's phone confirmation process. Dàdà wò kò sí méjì fẹ́ sí. Ẹ ṣé gan. So kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ni kí olúkúlùkù kó tọ́jú ìdílé rẹ̀ ìwọ tó bá fẹ́ kí lè rí owó tí ìyàwó fẹ́ èmi máa ṣe máa gẹṣin lọ níjọ́ Sunday Sunday lálẹ́ bí máa ṣe máa gẹṣin lọ. Kódà mo ti mẹ́sẹ̀jì lórí ẹni program náà pé you deserve respect and award. Mi ti ẹ fẹ́ wo nǹkan mi ti ẹ fẹ́ kó ṣàrà fi mí lọ́rùn ńlẹ̀ èmi ò rí pé òrọ́kùnrin kankan mi ìróbìnrin kankan. ẹ má dá àwọn blọ́gà bíi èrè kan lóhùn àwọn tó dẹ́ pé ìgbáyé wọn kò nítumọ̀ ni wọ́n sọ pé ní tẹ́ ń ṣe kò bójú mu. Okay náà nísìnyí ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ létí ẹ ti tó ti nítumọ̀ tẹ́ pọ́n lẹ̀ ti wà ọkè kálukú ti amend wọ́n ti àjọ́sì ọkọ ti àjọ́sì ẹ̀ ó ti àjọ́sì wọ́n padà balance ara wọn náà. So ṣùgbọ́n àwọn yẹn rèé ojú kan ni wọ́n ní ojú kan náà etí kan náà wọ́n sì ní òye wọn. Ẹ ṣé sà.
ẹ jẹ́ àgbé call mi. Ẹ̀rí eléyìí ni I am mentally deteriorating. Hey. I am mentally deteriorating lórí ọ̀rọ̀ marriage yìí náà. Hello. Yeah. Ẹ kálẹ́ Àṣìkà. Ẹ kálẹ́. Mo fẹ́ dá sí ètò tẹ́ ń sọ yìí. Mo ń gbọ́. Ṣé rí àwọn ọkùnrin mi mo máa ń wọ́dà pé ṣé ọjọ́ orí ni kéèyàn gbéyàwó sílé ni àbí ìwà èèyàn. Ó ti yé yín. But àwọn obìnrin míì náà wọ́n ní lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kéèsì kọ̀ọ̀kan tí mo bá pàdé àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo méjì lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí pé àwọn ọkùnrin yẹn ni wọ́n ṣe jákujáku. Ó ní wúmà kan nínú DM mi nínú gúrùpù kan tí mo wà. Ó sọ fún mi pé ọ̀rọ̀ sọ pé múdù wo ló wà ọkọ̀ ọgbẹ́ tí ó wà kọ̀ depressed. Mo wá sọ pé ṣé ó lè sọ fún mi ìgbà tá a lọ chat private ó ní pé òun ti fẹ́ ọkọ òun fún 10 years nísìn wípé ọ̀hún adé ti bímọ mẹ́ta fúnra òun wípé but kò take care àwọn ọmọ kò take care anybody. A tún máa lu ohun tóun bá sọ̀rọ̀. Wípé àtìgbà tó ń dẹ̀ ti ṣe engagement ló ti tó sáà ti ṣe engagement làwọn ti rí pé ìwà ẹ̀ ti change. Pé òun lè ti lọ sọ fún àwọn family wọn ní pé máa forí tì. Iṣẹ́ yẹn ló fẹ́ máa forí tì lọ. Hello ma. Hello ẹ máa forí tì náà ni. Àbá àwọn family nígbà táwọn family ní kò forí tì. Ọwọ́ nígbà òun ò lè forí tì mo kó ti sún òun pé kíní. So mo rí pé àwọn ọkùnrin yẹn ìwà wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọkùnrin. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. As much as mo bá fẹ́ bá ọkùnrin wí mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Turn off mi ni kí obìnrin máa sọ pé wọn ò sanwó school wọn ò sanwó oúnjẹ wọn ò sanwó kíní kan. Turn off mi ni. Ọ̀la Saturday samarira nǹkan ta fẹ́ tí màá ṣe mo ti ra everything dání gbogbo máa nídìí ilé mo ti ra everything dání Saturday mo kí n lọ anywhere so ó dẹ̀ sọ fún mi kó máa tètè wá láàárọ̀ èmi ready láti tọ́jú ẹ̀ èmi máa ṣe oúnjẹ fún èmi máa dáná fún mo máa fọ́ṣù ẹ̀ in fact gbogbo nǹkan tí àwẹ̀ ò lè ṣe pátápátá ni mo máa ṣe so mi ò dẹ̀ tí ìdúró dédé tó máa bá mi ṣe o kò bá la ó bójú bẹ́ẹ̀ lọ ó máa dóbò yẹn ni so gbogbo ìtí àwẹ̀ ṣe èmi ò dẹ̀ pray fún pé kó ṣe normal kó tẹ̀ má ṣe normal lèmi ń gbàdúrà even gan tó ọjọ́ sọ fún mi gan pé ó ti ń bọ̀ pé ó máa dé gan mo gbà èwo ni báyìí sìn ó ní àkókò tún ní pẹ́ lọ so àkókò tún ní pẹ́ padà lọ sílé wọn gbóyè máa ń wá tó máa ń lọ nìyẹn èmi dẹ̀ pray fún kó tètè máa lọ kó lè bá a fi kalẹ̀ fẹ́mi kémi bá lè rí ibi jogún ẹ̀ torí èmi máa wọ ọmọ ràdàdà nígbà tí ó bá ti sínlé kò ní ìdí èmi ò ní lọ ilé ẹ̀ màá ní kó máa wá sọ́dọ̀ bí èmi ò ní láti lọ sílé ẹ̀ so ilé tèmi free kó wá lẹ́nìtàn tó bá wù so àyè wà èmi dẹ̀ máa tọ́jú ẹ̀ dáadáa gbogbo kóbìnrin máa wà nílé kó yẹ pọ̀ ọkùnrin máa lọ ṣiṣẹ́ ilé ẹ̀ èmi ò support ẹ̀ nǹkan tó burú ni tó bá dẹ̀ ti mọ̀ pé ọmọkùnrin tọ́jú àwọn tó mọ̀ tọ́jú bírú tèmi báyìí àpọ̀ ń gbòòrò àwọn obìnrin tó mọ ọkùnrin tọ́jú tó yẹ pé wọ́n máa fẹ́ lójú fẹ́ nímú ni àwa àpọ̀ ń gbòòrò gan jẹ́ pé a máa kí ẹ̀fọ́ pẹ̀lú bí pọ́kọ ẹ̀gbọ́n onírántí ilé so irú òun yẹn mo rí pé ọkùnrin tó dáa ni tó dẹ̀ wà òkè fẹ́ mi o kò dẹ̀ ń ṣe èèyàn tó hot kò ń ṣe èèyàn tó burú kò ń ṣe èèyàn kan tó yẹ pé ó yẹ kó fẹ́ obìnrin tó kò ní tọ́jú ẹ̀ ẹ̀ tó bá dẹ̀ sọ pé fọ́ọ̀tù yìí ni òfò tí wọ́n nìyẹn torí pé ẹ̀yin kọ́ lè rán wọn iṣẹ́ pé kọ́ máa mọ̀ kó tọ́jú ẹni tó bá rọ́kọ opportunity tó bá ní lock tó lọ́kọ tó ń ṣọkọ tó máa ń na obìnrin tó ní lock tó lọ́kọ tó ń carry responsibility níwọ̀n bá bó ṣe lágbára mọ́ tí ó bá tiẹ̀ ṣe 100 but at least ó ṣáà ń ṣe ìwọ̀nba tó lè ṣe tó bá jẹ́ obìnrin tó rí ẹ pé irú ọkùnrin yẹn ó yẹ kó máa fọwọ́ méjèèjì gbẹ́bọ̀ fún ni bá àwọn obìnrin ọmọ àgàgà wọn tọkùnrin àwọn ọlọ́mọ kéèké sì gbà jẹ́ pé tó bá lọ lé ọkọ ọ̀rọ̀ opportunity àti fọ́kọ àbí ẹlòmíì gan tó tẹ̀ ti dàgbà tó yẹ kó ti ń run lé gan tọ́lọ́ ṣàpadà ṣàánú ẹ̀ tó padà rọ́kọ gidi fẹ́ tó yẹ kó tọ́jú ọkọ kó mọ bọ́ yẹn ń ṣẹ̀kẹ́ ọkọ kó mọ bọ́ ṣe ń fọwọ́ méjèèjì gbẹ́bọ̀ fọ́kọ tí wọ́n máa ń kẹ́ ọkùnrin lójú tó ń kẹ́ nímú tó dẹ̀ ń fún ní gbogbo nǹkan tó ń fẹ́ ibo tó bá fẹ́ lọ ṣèrànú tàá sì máa rántí pé tó bá rà wọn kankan ta tí ò ní tẹ́ lọ́rùn tá máa pé àyàwó ilé mi gan ó bẹ́tà ilé but ẹ ní máa rà mú ẹ ní mo bọ́ ṣe ń ṣèkẹ́ ọkọ ẹ ní mo bọ́ ṣe ń tọ́jú ọkùnrin ẹ máa expect pé ọkùnrin èmi ò gbàdúrà o pé kọ́lọ̀ jẹ́ kó ṣe nọ́mà torí tó bá ṣe nọ́mà kò lè pè tèmi kó ṣe ọ̀rá ń lọ yẹn náà ni kó máa lọ tó bá lọ kó tiẹ̀ lọ lóṣù méjì kó tiẹ̀ lè lọ gan kó sọ pé òun padà wá mọ́ àti ká wàhálà ó pè mí bàjẹ́
ó pè mí o because mo èèyàn tí mo like ni tó dẹ̀ ẹ wo mi ò lè sọ gbogbo ẹ̀ fún yín tán o mi ò tẹ bó ṣe wà yẹn. ẹni Naija ló wà o orí máa gẹṣin lọ tí mo ṣe last time ló ti gẹ̀ẹ́tì ọkùnrin tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí o ẹgbọ́n nǹkan tó ti ń sọ tí bá open line pé kí àwọn single parent máa pè wọlé pé tó o bá gẹ̀ẹ́tì married man lórí platform yìí ìtú wo ló fẹ́ dá ara wo ló fẹ́ ṣe máa gbọ́ nǹkan tó máa jáde lẹ́nu wọn gbogbo ẹ̀yin tẹ́ lọ́kọ nílé tẹ́ ń fi ọkọ yín tàfàlà tẹ́ ń fi ọkọ yín ro àmàlà àti èlùbọ́ àwọn obìnrin wà mo sọ fún yín pé àwọn yẹn ò tiẹ̀ ẹgbọ́n tó sọ pé òun ti mú owó òun ti ra nǹkan ọbẹ̀ táwọn máa sè ní weekend tó rọ́ ń bọ̀ lọ́la ó lóun ti mú owó òun ti ra nǹkan ọbẹ̀ táwọn máa sè ẹ̀yin tẹ̀yin obìnrin inú ilé nígbà tí ayé ìrọ̀rùn bá ti dé ṣe máa béèrè ìgbà yẹn lẹ máa béèrè owó ọbẹ̀ mi ìbéèrè irú ẹ̀rí láyé mi owó ọbẹ̀ mi ìbéèrè ẹ̀rí láyé I stand to be corrected owó ọbẹ̀ hello mo ń gbádùn yín. hello Adédọ́jà yóò dà fún pọ̀. àmín. I'm almost 60 years. Yes sir. But I need very terrible experience when it comes to wife. Mo wà ní Nàìjíríà bí o. Mi ò lẹ́ni wí ẹgbẹ́ àmúdẹ̀ tí wọ́n zò. Àwọn Ìgbò dẹ̀ ni mi o. Ẹ má gbà pé mo ti mò ń sọ Yorùbá bí. However, mo níyàwó tí mi ò tí tó for almost about 4 years. Kí ló dé ẹ̀dẹ̀jọ́ ń gbélé? Àdẹ̀jọ́ ń gbélé, ó dẹ̀ bímọ mẹ́ta fún mi. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wà yunifásitì, èmi ni mo dẹ̀ ń bú kàtà látòkè délẹ̀. Kò sí tó ti fi ràn mí lọ́wọ́ rí. Mo wo ẹ̀yìn mo wo wájú mi ò ní nǹkan tó fi ràn mí lọ́wọ́ rí. The worst thing that is kò even wà attractive. Màá jókòó sílé báyìí òkú ò nílé. Ṣé ẹdún rí yẹn rí? Kí ló dé? Kí ló fà? Very terrible, 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 terrible. Ṣèbí kí ọmọ rìn káàkiri náà ni kí ọmọ lọ máa gossip here and there. Meanwhile, I'm a very reserved person. Mi ò like ọ̀rọ̀ gossip. Mo ti gba ṣọ́ọ̀bù more than 3 times. Ṣé màá sanwó ṣọ́ọ̀bù 2 years? Wàá tí ẹ̀sùn ẹ̀kú ṣọ́ọ̀bù ayé expire kó tó ní lọ́wọ́ bí mo kí wọ́n tó wá lè dín ìrọ́pọ̀ ẹ̀ tó dẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ tí mi ò dẹ̀ fi ṣọ́ọ̀bù lẹ́kùn ẹ̀. Mi ò dẹ̀ restrict ẹ̀ mi ò dẹ̀ nẹ́rí ẹjọ́ tó dédé lẹ́yìn tó mi ò nẹ́rí. Ń tẹ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ni. Mo wá dún ọmọ Kàlábá kan mo gbé píkà fún check ara mi wò. Àwọn tó gbé ó le jù. Ọkọ̀ ẹ̀gbọ́n ọmọ yẹn kéré ni. Ó kéré bí ẹni tí mo lè rìn ní pé kí n máa take. But above all, tí n bá rí lady tó sharp. But I just want a very comfortable lady. Very, very comfortable lady. That will give me peace. Peace. I just need peace. Ṣé ẹ ní peace? Ṣé ẹ ní peace nílé ni? Àwọn náà ni, gbogbo náà ni peace náà, gbogbo ọgádìkadì náà ni. I don't like a dirty person. Ó dẹ́tì. Kí lẹ mí báyìí pé wọ́n dẹ́tì? Ṣé òbórùn ni, ṣárárùn ni, abíyárùn ni? Kò wà attractive. I think you should understand. Tí ọkùnrin bá sọ, ṣé mo kò mo tún pè ìjọ kan mo ní look, mo ní wá work on yourself. Work on yourself. You are no longer attractive. Work on yourself. You should understand it. I understand that you should understand it. Tọkùnrin bá sọ fún ìyàwó ẹ̀ ó fẹ́ràn ẹni tó fi sọ wípé you are not attractive. Work on yourself. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa take offence ni. I understand that. Work on yourself. Ṣé rí mistake táwọn obìnrin máa ń ṣe ni pé kì í ṣe pé bọ́kùnrin obìnrin fún ọmọkùnrin kò ní pé ẹsẹ̀ méjèèjì ti délẹ̀ o. Àbó ti délẹ̀ ni. Ẹsẹ̀ ò ti dé kankan, kò ti dé nothing, kò ti dé nothing. Kò sí kò dẹ̀ sí kankan tó keep ọkọ ìyàwó. Ní pé bó ṣe ń sáàbù ẹ̀ náà ló ṣe ń sáàbù ẹ̀ ní bed. Ó dẹ̀ ń sáàbù ẹ̀ ní bed. Tẹ́ bá ń gbọ́ pé obìnrin kan ń ta wà tó tùnà ọkùnrin láti Ray Power, ó gbé lọ sí Rainbow FM, Radio FM, ó gbé lọ sí Wazobia FM. Títà yẹn ṣiṣẹ́ níbẹ̀ ni o, kò sí oògùn anywhere. Kò sí jazz anywhere. Ló tiẹ̀ wá lè ṣoògùn, ṣe bá ṣoògùn lórí nǹkan tóun náà ti ní ni, ó ṣoògùn ò níwà, ó ṣoògùn ò lè kẹ́ ọkùnrin. Ṣe rí lady kan tó sọ̀rọ̀, bọ̀bọ̀ kan tó sọ̀rọ̀ before 2 other ladies. Stated we all have
similar situations there. A lè máa ṣiṣẹ́ kárakára náà ká délé báyìí gbà bí báyìí màá lọ bí iṣẹ́ báyìí ó di 12, 11, 1 àbí wọlé àwọn lọ sùn ni straight away mo lọ sùn ni gbà mí gan mo lè gbàbẹ gan gbogbo méjì mo ṣe ń bọ̀ báyìí okó kan lé ni mo kàn wọ́n ọmọ kan mo kàn dídí rí ọmọ kan ni mo ti gba hòtẹ́ẹ̀lì lọ nìyẹn mo lè lọ hòtẹ́ẹ̀lì ní 2 days mo dé délé kò ní béèrè kò sí nǹkan. I understand. So if I just get someone maybe between 50 something, I'll be fine. I'm 60. But don't half in labo iṣẹ́ yẹn. Ẹ má wọrí má gẹṣin nọ́mbọ̀ níjọ́ Sunday lálẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Half in labo. Ẹ darapọ̀ mọ́ wa lálẹ́ ẹjọ́ Sunday. Ẹ darapọ̀ mọ́ wa lálẹ́ ẹjọ́ Sunday. Ó ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ red tẹ̀ ẹ tẹ́ dáadáa o. Nǹkan kan ò ní ṣe mí tí mo wà yìí èmi ò rán yín ó dà pé ẹ mọ̀ mí mo sọ fún yín pé etí ikún ni mo ní. Hello. Ẹ kálẹ́ àǹtí Yínká. Ẹ kálẹ́ o. Mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ obìnrin. Okay. Mo ń gbọ́. Hello ma. Ẹ látàbújá mo ń gbọ́. Ọjà ẹ ṣeun ma. Ẹ̀sìn Ọlọ́run á dá yín sí fún wa o. In fact, I love you ma. Thank you. Àmín. Thank you ma. Yes ma. Ẹ kí lẹ wá fẹ́ o? Kí lẹ èèyàn kan sọ pé ẹni tó ń pè yìí bó ṣe ń pè tí mò ń kọ́ tẹ̀ ó yẹ kó ti understand now. Àbá. Kí ló fẹ́? Kí lẹ fẹ́ gan? Hello? Yes. Mo fẹ́ sọ̀rọ̀ lórí program yìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí program yìí ni mà. Okay, mo ń gbọ́. Mo fẹ́ nípa èyí náà mo ti ní experience nípa kéèyàn máa ń ṣe dáadáa ńlé pé kó má tọ́jú ọkọ kó má ṣe orí àmì single mother too. So ọkọ mi yẹn náà ó fi mí sílẹ̀ ni. So ìgbà tí mo wá ẹlòmíì tí mo wá fẹ́ dì sí ẹni ìṣẹ̀ wá máa kí sí mi. But this same person báyìí ó ti wá padà. Program yìí náà máa ń lé sí ìsí. So èèyàn tí mo kọ́kọ́ fi sílẹ̀ náà ó wá padà wá lè tó máa fẹ́ mi padà. Ó yá pè mí nọ́mbà mi mo fi pè ẹ́ ìwọ ni kò pè. Okay ma okay. Ẹ̀yin single parent mo tiẹ̀ fẹ́ kẹ́ pè. Tẹ́ bá lọ jámọ́ ọkùnrin kan lọ́wọ́ ńsìn tó lọ jẹ́ married man kí ni intention yín kí lẹ intend láti ṣe? Kí lẹ intend láti ṣe? Ẹ̀kọ́ tẹ́ ti kọ́ nínú first marriage yín kí làwọn bí tẹ́ ti ṣubú tẹ́ rò pé fẹ́ ẹ máa redress, yeah? So nǹkan tí mo ń sọ lọ ní pé so ìgbà tí ó wá padà wá mo wá rí ó wá ní lérò tó ń sìn lóòótọ́ mo tọ́jú ẹ̀ nígbà yẹn dáadáa mo tọ́jú ẹ̀ bọ̀ mí pé ọ̀rọ̀ ọmọdé pàṣẹ ọmọdé ló fi fún mi sílẹ̀. Mi ò tiẹ̀ understand ọ̀rọ̀ ẹ̀ gan. Nǹkan sọ̀rọ̀ bí àwọn ará Oǹdó. Ẹ má bínú o. Mi gbọ́ Yorùbá yẹn dáadáa ó ti ń bọ̀ mi. Kí lẹ intend láti ṣe? Báwo lẹ ṣe fẹ́ look after ọkùnrin tó bá bọ́ sí yín lọ́wọ́? Hello ma. Yeah. Yeah, experience mi ni mo fẹ́ bá ní sọ ẹ kalẹ́ mà ẹ pé ètò mà. Mo ń gbọ́. Cherry, I'm married to a military personnel. In fact, wọ́n lọ́kùnrin máa ń change. Ó rí tiẹ̀ ni mo ti mọ̀ pọ́kùnrin change o. Because he was so caring nígbà tá a ní. Wọ́n náà military personnel. Náà kì í náyàn. In fact, ó ti raise ọwọ́ sí mi o. Bí mo dẹ̀ ṣe wà yìí, mo marry sí ilé ara mi ni ilé tèmi fúnra mi kọ́. Kì í ṣe pé because ó sọ fún mi pé òun ní problem níbi iṣẹ́. Quite alright. But ìgbà tí mo dẹ̀ gbọ́ story tó sọ nípa pé ó ní problem pẹ̀lú federal government nípa Boko Haram but ìyẹn kò ń ṣe pọ́rọ̀ tó nágbára kan lọ sí ni mo dẹ̀ help ẹ̀ pẹ̀lú àdúrà. Bí mo ṣe wà yìí mi ò ń depend lórí ọkùnrin mi ìṣe mo bá ṣe ń béèrè owó lọ́wọ́ ọkùnrin. But
ó take advantage mi a lot. Fúnra ara àwọn parents mi last year December not only pé no, I can no longer continue with this marriage. And daddy me is a disciplinarian. For my dad to even say, because I'm 32, I'll be 32 this year. For my dad to say no, that I should not continue with this kind of marriage. Even last year, after 6 months, me enjoy marriage, but I married him 2020. Me enjoy, but mo kàn fẹ́, ó máa parọ́ fún mi pé òun ṣe course kan, mi ò mọ bí iṣẹ́, ó mú mi lọ sí báárà kan. Àwa mú mi lọ sí yàrá kan ní ní sùúrù hello mo ti rí gbogbo story tó send sí mi mo ti rí nbí pẹ̀lú ẹ̀ náà ó ṣe ọkọ ló ń wá ní abo tí ẹ sì fẹ́ wá relationship tó máa fi settle torí mo rí pẹ̀lú message alálùbáríkà ni mo wá o ọkọ alálùbáríkà èmi ò ní mi tí ẹ wá owó ọkùnrin báwo ló ṣe fẹ́ di nísìn báwo ló ṣe máa kí ni máa gbọ́ tó bá ń wọ́kọ alálùbáríkà kí ni criteria tó máa fi mọ ọkọ alálùbáríkà sọ fún mi. Ẹ ti kọ́ wa gbogbo nǹkan tẹ́ ẹ kọ́ wa gbogbo ọ̀rọ̀ yìí máa follow. Báwo ló ṣe máa wá mọ̀? Kò ní fẹ́ mi torí owó kó fẹ́ mi torí pé I'm good on bed mo mọ náà dá fọkùnrin kó dẹ̀ fẹ́ mi torí pé ó nífẹ̀ẹ́ mi. Not because of anything, because ọkùnrin lẹ́yìn torí owó tó rí ló ṣe wá fẹ́ mi. Mi ò dẹ̀ fẹ́ ọkùnrin tó fẹ́ mi torí owó. Báwo ló ṣe máa wá mọ̀? Ó fẹ́ mi torí Ọlọ́run. Torí nísìnyí bó ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí ó máa wà desperate. Tó ṣe ń sọ̀rọ̀ ọkọ alálùbáríkà any man tó bá ti wá sọ́dọ̀ ẹ̀ so máa fìpò ti rọ́kọ ni. Torí ó ti gbé kọ́ sọ́kọ̀ pé ọkọ ló ń wá. So any man tí ó bá serious ó máa wá ó dẹ̀ máa wá take advantage of you. Ní tí mo máa sọ fẹ́yìn obìnrin tẹ́ máa ní ẹ̀ ń wá ọkọ nìyẹn. At first tó bá kọ́kọ́ ní relationship. Ṣẹ́rí mo ṣe wà mo ń ṣiṣẹ́ ní bank. Mo dẹ̀ like the sex, that's the truth. But ṣẹ́rí ọkùnrin yìí ó ti fi ìyà tí mo ti kọ́kọ́ jẹrà mi pé mi òun ṣẹni tó máa ń tẹ̀lé ọkùnrin kébékébé káàkiri yẹn. Ó ti jẹ́ kí n wá rí adùn sex but mo wá ti rí pé òkùnrin ṣẹni tí mo lè bá gbélé ìwọ ẹ̀bí animal mi. Torí ẹ̀ mo ṣe ní ìdè èèyàn tó máa guide mi ò nẹ́nìkan àfọlọ́n. Torí ẹ̀ mo ṣe ní torí tó bá jẹ́ mo nẹ́gbọ̀n obìnrin bóyá kò bá ti mọ̀ pé wọn kì í ṣàánú ọkùnrin fẹ́ ọkùnrin torí mo fẹ́ pẹ̀lú àánú ni. Ọjọ́ marriage wa 1 naira ò sínú owó tàbí ṣe wedding. But àánú tí mo fi fẹ́ nítorí pé mi ò ní guidance tó lè guide mi kó mọ́rọ̀ ọkùnrin tí mo fẹ́ pé má ti lọ kó sí trap eléyìí o òun ló jẹ́ kí n kó sí trap máa yẹ. Torí ẹ̀ mo ṣe ń follow yín mo rò pé tí mo ti nírú yín báyìí lágbára Ọlọ́run mi ò ní tún kó sọ́wọ́. Bó ṣorírú èmi tó wá nìyí ṣorírú èmi tó wá nìyí mo wo age ẹ mo dẹ̀ rí pé mo wo age ẹ mo rí pé o ti bímọ mo dẹ̀ rí pé tó bá farabalẹ̀ o tún máa lọ kó sọ́wọ́ alágbèdá lẹ́lẹ́kejì. I'm telling you how old lọmọ ẹ tó bá farabalẹ̀ o máa lọ kó sọ́wọ́ alágbèjá lẹ́lẹ́kejì kò sí ẹni tí nǹkan tó da òwò tó bá ti ń sọ mò ń wọ́kọ wàá tún padà lọ́wọ́ one chance again ni I'm telling you. Kí ni kí n ṣe ẹ gáìdì mi how old lọmọ ẹ 1 year 8 months ó máa pé November ló máa pé 2 years o tí ní ìdí ọkọ o tí ní ìdí ọkọ lọ wá relationship kó ti tọ́jú ọmọ yẹn náà o tí ní ìdí ọkọ o ṣe kúrò lọ tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ relationship gbájúmọ́ ọkọ ẹ gbájúmọ́ ọmọ ẹ kó sì máa tọ́jú ọmọ ẹ because àfi tó bá dẹ̀ wá lọ wá ọkùnrin tó jẹ́ wípé òun náà ti tó tán tó dẹ̀ jẹ́ wípé kò sí bó ṣe lè sọ pé olówó tó ẹ máa àwọn ọkùnrin kan wà níbi tí wọ́n ní pride dé kò sí bó ṣe lè sọ pé olówó tó kò ní kó wá bá ẹ nínú ilé kódà kó má ní kọ́bọ̀ ó máa fi lé yẹn rent wá kó lọ bá ni àbí kó ní kálukú máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ ọkùnrin tó bá ti kó kúrò tó wá kó bẹ olórí burúkú ọkùnrin ni yín ò ń ṣọkọ yín ò kí ṣọkọ so tó bá ti mọ̀ pé ó fẹ́ wá ọkọ wàá kọ́kọ́ mọ̀ pé ilé ẹ̀ tó ń gbé yẹn o wàá kọ́kọ́ wá kálíbà ọkọ tó jẹ́ wípé bó jẹ́ a room and a parlour self contained ló lè afford á gbà ó máa kó lọ bá gẹ́gẹ́ bí ìyàwó ni kò ní jẹ́ pé ó máa wá kó wá bá ẹ nínú ilé number 1 weapon ló ti ní nìyẹn
ó ti ní number 1 weapon against ẹ kò sí ni apart from pé ó ní number 1 weapon against ẹ yẹn ibẹ̀ ni marriage yẹn ti máa bàjẹ́ torí pé kò sí bó ṣe lè mọ̀ wá wù á nítorí pé òun kó wá bá ẹ nínú ilé á nítorí pé inú ilé ẹ̀ àwọn wà so number 1 kó kọ́kọ́ fi sọ́kàn ní pé ẹni ọkọ tó bá máa fẹ́ tó bá jẹ́ yàrá kan lówó ẹ̀ lè ká kó lọ kẹ́ lọ́jọ́ máa gbé bẹ̀ kó wá fi ilé yẹn rent bọ̀ wípé ọkọ tó bá ti agree láti kó wá bá ẹ nínú ilé ó dùn lóòótọ́ o sanwó ilé ṣùgbọ́n ibi tí wàhálà ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ó ní pride torí pé ó ti jẹ́ kó ó ṣàlè ó ti ń gbénu ilé ẹ̀ kó tó wá àwọn decision kan wà tó máa fẹ́ make on your own á fẹ́ kó jọ̀wọ́n gbogbo ẹ̀ sóhun irú ọkọ yẹn gan lè ní ṣé orúkọ ń wà ní ìwé ilé tó o bá dẹ̀ lè ṣe ibi tí wàhálà ti máa bẹ̀rẹ̀ nìyẹn tó o bá dẹ̀ ṣe wàhálà lè tún ṣẹlẹ̀ torí o mọjọ́ iwájú àárín wa àtọkọ yẹn so bákan méjì ni tó o bá ti fẹ́ ní ọkọ number 1 tó kọ́kọ́ fi sọ́wọ́ ni wípé bó jẹ́ rúmà ní palọ̀ ló lè afford kó lọ gbà kó tì ọkùnrin tó bá ti kó lọ bá obìnrin nínú ilé orí ẹ̀ ti yí obìnrin yẹn ni ọkọ òun níyàwó àfi ọkùnrin tó bá jẹ́ wípé máa gbọ́ ẹ jẹ́ kí n tún sọ fún yín mọ́mì mi tún sọ fún mi pé kí n tún kó kúrò nílé yẹn kí n lọ rent ilé mọ́tò mọ́mì mi ò jẹ́ kí n drive. hello àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n lè afford ẹ̀ wọ́n lè afford ilé àwọn náà nílé tiwọn tó bá nílé tiwọn kò ṣe pé kó wá kó bá ẹ permanently kó máa bá ẹ gbé ó bá wá spend time pẹ̀lú ẹ ìwọ náà lọ spend time pẹ̀lú ẹ but ọkọ ibi tí ọkùnrin ti kọ́kọ́ ta birthright ẹ ní pé kó kúrò kó wá kó bá ẹ nínú ilé ìwọ ni ọkọ dẹ́nu ṣe bóyá ìyàwó ló ń kó lọ bọ́kọ so tọkùnrin bá ti kó wá bẹ ẹ nínú ilé ìwọ definitely ó ti ta birthright ẹ tó o bá dẹ̀ ṣọ́ra ibi tí ogun ti máa bẹ̀rẹ̀ nìyẹn torí o ò ní free nínú ilé ẹ anything tó bá ṣe a nítorí pé wọ́n lò nílé onígbéraga ò gbọ́rọ̀ sóhun lẹ́nu so o ì tí ready kọ́kọ́ lọ gbájúmọ́ mọ́ ẹ̀ náà mi ò expect ẹ break ní last year o ti ní òun ọkọ lọ wá tó o bá mọ̀ pé òwò kó lọ gbájúmọ́ mọ́ ẹ̀ lọ wá permanent relationship àyíbá mọ̀ ó lè lead sí anything but má tí fọkàn sí ọkọ nísìnyí ọmọ owó ẹ̀ sì kéré tẹ́jú ọmọ yẹn náà ní stable relationship má wá ọkọ tó jẹ́ pé máa kó wá bá ẹ nínú ilé tó bá jẹ́ èrúmà ní palọ̀ lẹ́lẹ̀ afford ẹ kó lọ sí èrúmà ní palọ̀ yẹn kó lọ gbé nínú ilé ọkọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ kò ṣe ọkọ lọ́ọ̀dẹ ìyàwó ẹ gbé labroad kálẹ̀ ń gbé labroad nsìn ẹjọ́ máa pówó ilé san èwo làbọ̀rọ̀ nítorí pé o kọ́lé kọ́kọ́ wá kó bẹ́ ẹ nínú ilé. kì í ṣe wish tèmi náà gbà yẹn torí problem tó náà ní pẹ̀lú ìjọba ni òun ló jẹ́ kí n accommodate because kì í ṣe pé èmi náà wish ẹ̀ àlẹ́ irọ́ mi fáàtì ìgbà tí mo wọ marriage ẹ̀ mo mọ̀ pé onírọ́ ni. bó ṣe máa gbọ́ mi ò ṣépè fún ẹ òun gangan náà ń pè ní irọ́. máa gbọ́ mi ì ṣépè fún ẹ. mo ṣẹ̀ṣẹ̀ wá ìgbà tí mo marry ẹ̀ tán ni mo mọ̀ pé ìyàwó. mi ì ṣépè fún ẹ bẹ́ẹ̀ tó bá ń ba lọ báyìí ó tún máa kó sọ́wọ́ onírọ́ tó bá ń ba lọ báyìí ó tún máa padà kó sọ́wọ́ onírọ́ ni nítorí wípé tó o ti ń ṣòpè wà desperate ọmọ ọdún kan o ò tí ì tọ́ débì kankan o ṣe kúrò ní marriage kan ni why tó ṣe focus lórí ọmọ yẹn kó máa look after ọmọ yẹn kó wá wá ọkùnrin tó yẹ pé ó tiẹ̀ lè wá sọ pé o fẹ́ fún lówó kẹjọ lọ gbalé bọ́ má jẹ́ kókó wá sílé ẹ̀. hello. hello ma. yeah. yes ma ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. hello ma. hello mo ń gbá yín. yes ma ẹ jọ ma èmi náà fẹ́ dá sétò ni ma. mo ń gbọ́. yes ma ẹ jọ ma orí yóò mà lè dàrú. àmín. mà lè ṣàṣetì lágbára Ọlọ́run. àmín. ọ̀rọ̀ experience ẹ̀ fún woman yẹn ó ṣẹlẹ̀ sẹ́mi náà. tó jẹ́ pé ẹni yẹn kó wá bá mi. ká bá ti bẹ̀rẹ̀ ńgbà mí gan-an ó máa fò sílẹ̀ lẹ̀ á nítorí pé mi mo ní bẹ́ẹ̀dì. kí ni mo sọ. á nítorí pé mi mo gba ilé mi mo ṣe kankan bẹ́ẹ̀ yẹn. ó ṣẹlẹ̀ sí mi gan fún aláàbò tó jẹ́ pé mo dẹ̀ dá dúró ni mo dẹ̀ ń wá ẹni takọ̀dé títà jọ ọmọ adóra wa ní ìṣe pé bóyá kì í lọ kó bá ọkùnrin àti kọkùnrin kó bá mi. kí ni mo sọ àti nǹkan má.
ẹ wò mo ti lẹ́ẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tẹ máa ìṣítí tẹ ń fún wa mo ti lẹ́ẹ̀ gan-an. Ètò yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní kó bàjẹ́ onítọ̀hún máa kú fún yín ṣayé ni lágbára Ọlọ́run. Àmín. Mo ti lẹ́ẹ̀ a lot of things nípa ètò yìí even gan bí èèyàn ṣe ń good lórí bed mo ti lẹ́ẹ̀ nípa yín. Àmín. Tí woodman yẹn bá lè gbọ́ ó máa dá gan. Èmi tí mo tẹ̀ jẹ́ pé bóyá àwọn ọmọ mi ti dàgbà àti kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n disturb mi láti sọ pé bóyá mo fẹ́ lọ dóko even kan tí bá sọ pé mo lọ dóko ní ìsinyìí wọ́n ti tójú bọ́ tí máa fi lọ gbádùn ayé mi. Tí woodman yẹn bá lè gbọ́ ó máa dá gan. Ẹ ṣé mà a lot of things mo gbọ́ nípa yín yẹn in fact mo rí. O lè gbọ́ bó ṣe o ti máa gbọ́ o ní free the marriage yẹn tiẹ̀ ti break kẹ́ tó wọlé rárá torí kò sí bó ṣe fẹ́ mọ̀ rìn ọkùnrin yẹn á rí ẹ̀sùn fà sí ẹlẹ́sẹ̀. Sọ̀rọ̀ sókè tó bá lè sọ̀rọ̀ sókè. Yes. Hello ma. Yes. Hello ma mo dá yín. Mo ń gbọ́. Nípa ti eléyìí tí mo ṣàlàyé fún yín lọ nípa ti ọkùnrin. Sọ̀rọ̀ síta tó bá lè sọ̀rọ̀ síta mi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ni ó ń ta mí létí. Mo ní nípa ti ọkọ mi tí mo fi sílẹ̀ nígbà yẹn náà mo sọ fún yín. So ìgbà yẹn àmọ́ kódà mi ìgbádùn pé látìgbà tí mo ti dáyé mi ìgbádùn pé wọ́n nífẹ̀ẹ́ sàbẹ́ nìkan. Kí ló wá fẹ́ nísìn kí ni nǹkan tó wá fẹ́ fàyọ ń bẹ̀? Nǹkan tí mo fẹ́ fàyọ ni pé inú program yìí mo ti kọ́ bọ́n ṣe ń tọ́ ẹ pé obìnrin mi release rí inú program mo ti mọ bó ṣe èmi gan mo tún kọ́ ẹni bó ṣe máa ń dùn mí pé mo ṣe ìjáde èmi mo kọ́ ẹ pé tó fi á ń dùn mí pé mo jáde èmi gan rí bí mo mọ̀ pé inú mi dùn tó àtìgbà yẹn bọ̀ bí mo ṣe wà ìbà ní ìtẹ̀lé ìjọkọ pé mo ti ṣàlàyé fún mo ní mi ní ìdásífẹ́ èèyàn tí màá kàn máa gbádùn pé ó fojú mi rí bọ̀ bó ṣe pé mo á dùn dáadáa ó á ń bẹ̀ mí padà pé òun fẹ́ fẹ́ mo ní rárá pé fẹ̀kọ̀tẹ́lẹ̀ tó bá wà lórí ètò yìí àsobìnrin tó ò bá mọ bí wọ́n ṣe ń dó oko wọ́n ṣe ń dó ọkùnrin débi wípé bó bá lọ síta gansẹ́ á padà wálé ya on your own. Ẹ lè rò bóyá rubbish la. Ó ń padà ń bẹ̀ ní ó ń padà bẹ̀ níṣẹ́ mo ní rárá pé mo dìídì mo tẹ́ lọ́rùn òun kò gbádùn ọ̀gbìn yìí kò gbádùn mo bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó àdógbò àwọn gẹ́fẹ̀ tó ti padà lọ bá tó ń ṣe é jẹ lè ló ní rárá ṣùgbọ́n èmi mo ń jù ẹ̀ àgbẹ̀ ó kàn padà ó ní mi rárá ó ní pé mi lè wá jẹ̀yẹ ẹlẹ́kejì. Ó ṣe tó o bá ti mọ bó ṣe ń dún ọkùnrin kí bọ́tìnì orí ẹ̀ kó máa turn ya on your own I'm telling you tí o bá ti allow àwọn single parent tó wà lórí ètò yìí kí wọ́n hijack ọkọ ẹ̀ wàhálà ti ẹ nìyẹn kò sí tó kàn mí gbogbo àwọn oríṣiríṣi ibi tí wọ́n ti lè du ọkùnrin kódà mo sọ dórí staircase ẹ̀yin tẹ́ bá ní staircase nínú ilé yín another iṣẹ́ ni tó bá mú wàá kọ̀rọ̀ tó bá sọ pé kọkùnrin mú ẹ mọ́ irú staircase yẹn tó bá kù bí 3 kó délẹ̀ wàá kọ̀rọ̀ fi ẹ̀yìn ẹ sit ẹ má ìyẹn ẹjọ́ mi ni kò ń ṣe léni gbogbo àwọn oríṣiríṣi ọ̀nà tó fi ń dún ọkùnrin iṣẹ́ ni bẹ̀ tó bá wà lórí ètò yìí tó ò bá dún ọkọ ẹ dáadáa èmi máa gẹṣin lọ níjọ́ Sunday fún gbogbo ẹ̀yin ọkùnrin àti gbogbo ẹ̀yin àwọn obìnrin tó bá ń wá companion tó ń wẹ́ni tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo máa ṣe níjọ́ Sunday ìkọ́ ìkéjò lẹ́sẹ̀ abẹ ní ìbẹ̀rí gbogbo àtẹ́lẹsẹ̀ ni máa ń bẹ̀nà wò ẹni tó bá ní kémi má dé tó bá ní kí má bọ̀ òun lèmi ò ní dé bá èmi ò rán yín o mo ti sọ fún yín pé ewu epelépo wà létí mi bí ọ̀rọ̀ ṣe ń gba etí ọ̀tún wọlé ọ̀rọ̀ má ṣe ọkọ àtòbò mọ́ ò ń gbọ́kọ wa wọ́n ń gba ìyàwó wa ó ń gba òsì jáde mo ní mo wà rugged mo wà dogged gbogbo nǹkan ni mo stubborn kò sí nǹkan tẹ́ lè sọ fún mi bẹ́ bá ṣe ń wàásù yẹn ẹyẹ èṣù yẹn á dẹ̀ máa ṣàjẹ lọ́kàn mi so ẹ má wulẹ̀ waste tọ́ yín ẹ má waste data yín ẹ má waste ara yín torí mi ò ní gbọ́ tó bá mú ilé ẹ̀ dání dáadáa gbogbo ọkùnrin tó bá ti ní kíyàwó òun má wo Yínká TNT àwọn terrorist ọkùnrin ni wọn ò fẹ́ kójú ìyàwó wọn là
tó bá ń treat ìyàwó ẹ̀ dáadáa tó bá bá lórí ètò mi gan ó yẹ kínú ẹ̀ máa dùn pé bí the positive side tó máa lò fún ẹ tó máa mú ilé ẹ̀ dùn sí òun ló ń wò tó bá jẹ́ ọkùnrin tí obìnrin ẹ̀ dẹ̀ ṣe dáa tó bá jẹ́ obìnrin tí ọkọ ẹ̀ bá dáa tó jẹ́ obìnrin tó bá bá ọkọ ẹ̀ ní tó dẹ̀ dá lọ́wọ́ ara ẹ̀ tó bá bá ọkọ ẹ̀ lórí ètò mi ẹ̀rù ò ní bà ẹ́ wàá máa wò pé kò sí nǹkan tó fẹ́ kọ́ lórí ètò yẹn ni pé ó fẹ́ dómi dáadáa ni pé àwa fẹ́ dómi pa lálẹ́ yìí o pẹ̀lú Yínká TNT tó ti lọ ń wò yìí o in tó yẹ kó jáde lẹ́nu yín nìyẹn bọ̀ tí ẹ̀rù bá ti ń bà yín. Hello ma. Yeah mo ń gbọ́. Because ọkùnrin ó wá bẹ̀rẹ̀ lé problem nìkan tó ti ṣe mí ni. Èmi ò like àwọn ní WhatsApp call tó máa ń disturb èèyàn. Ẹ̀rù ò ní bà ẹ́ ọkàn á máa balẹ̀ ní pé kò sí nǹkan kan kò síbi tó kọ mi ń lọ bẹ̀tẹ̀rù bá ti ń bẹ̀ tó bá ti insecurity bá ti ń dà ẹ́ láàmú lọ yẹ ṣe owó ẹ̀ wò. Ọ̀rọ̀ dẹ̀lèyàn máa ń dúró fún oògùn kó oògùn tó jẹ lọ yẹ ṣe owó ẹ̀ wá wá ti kọjá lára ń tẹ́ máa fi oògùn dẹ́rùbà ẹ wá gángan oògùn wo ló fẹ́ èmi máa ṣe máa gẹṣin lọ níjọ́ Sunday lálẹ́ lọ́wọ́ déere mo dẹ̀ mọ̀ pé àwọn single parent ló máa pọ̀ jù lórí ẹ̀. Hello ma. Báwo ni alpha báwo ni máa gẹṣin lọ yín. Our happy, our okay, our fine. Ọgbọ́n wo lẹ lò tẹ́ fi wá mú ẹyọ kan nínú wọn báwo lẹ ṣe mọ̀ yìí tó dá nínú àwọn méjèèjì. Bí mo ṣe mọ̀ yìí tó dá nínú àwọn méjèèjì ni pé nǹkan tí mo fẹ́ nǹkan tí mo ń bí Ọlọ́run fún àzẹ kí èèyàn ṣáì láti mọ adùn nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn ènìyàn ṣọ́rọ̀ mi yé yín kí èèyàn ṣáì láti lísì kí èèyàn dẹ̀ rẹ́dì láti sọ pòkè nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó fi nǹkan tó rí kí ló fi ìpalẹ̀ jọ ṣe sí ẹlẹ́ẹ̀kejì àti pé àwọn lónìí tẹ́yàn ní fáwọn ìgbà díẹ̀ yẹ ẹni yẹn really cover a lot of it. Èwo ni ṣé èyí tó wà ní Scotland àbí èyí tó súnmọ́ yín? Ti Scotland ni. Ṣó dẹ̀ ń perform láti ìjọ yẹn ṣé ẹ regret pé wá sórí program Agẹṣin lọ yẹn? Èmi ò regret òun ní báyìí sọ̀rọ̀ rẹ̀ gan mo ti book ticket àfẹ́lẹ́ ní bọ́lá ṣe fàájì láìsí yìí we are living fine. À ń bolẹ́jọ́ ń lọ. Àjọwò program àìṣe fàájì náà ni náà. Ẹ ti book ticket bolẹ́wájọ́ ń lọ. Àjọ ṣe fàájì tájọ́ lọ àti káyọ̀ wá wọ́n tàwọn tó máa pè ní afẹ́lẹ́ ẹgbẹ́ ẹ̀ láti wà ní. Ṣé wọ́n wà ń bẹ̀? Àwọn méjì wà lónìí. Jẹ́jẹ́ ń kí. Náà wọ́n wà ń bẹ̀ kò sí ìdẹ̀bọ̀tọ̀ ọjọ́ ṣé ó wà ní láìsí pẹ̀lú ìgbẹ́ṣẹ́ wà yẹn wà láìsí pẹ̀lú ìṣẹ́ ó ti má dọ̀kú sí òun náà pè ní. Kó pè mí bọ́ regret ṣá regret regret ṣá ẹ̀yin méjèèjì wà òkè regret pé wá sórí máa gẹ̀ṣin. Regret o àdẹ̀ǹbí Ọlọ́run pé kọ́lọ́ jẹ́ kára ṣe tó bá ṣe program ní next week Saturday or Sunday àwọn èdè máa bá ṣe fájọ máa wà pọ̀ nígbà ìjọ yẹn ni àwọn àbáyé sọ̀rọ̀. Ok ẹni kóun náà pè mí wọlé tí ò bá pè mí wọlé kó pè wọlé sí kí tó dá ìpèlú o. Àwọn tí wọ́n get together lórí máa gẹṣin lọ last time àwọn lẹ́rí tí mo ti ń pè yẹn àwọn lẹ́rí yẹn. So on Sunday, another program máa ṣẹlẹ̀ níjọ́ Sunday. Èmi ò rán ẹ o. Ẹni tó bá lépè lẹ́nu bó jẹ́ ìwo lẹ máa fi ṣépè ẹ fi ìwo ṣépè. Ẹ̀yin náà mọ̀ tẹ́ bá wojú ilẹ̀ rí pé gbogbo àwọn tó ti ṣépè fún mi ní ìkànnì yìí ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ti ń bá wọn. Èmi ò ní láti dá padà. Ẹni tí ó bá sọ̀rọ̀ sí mi tí n bá bọ́ta tí n bá dá padà ó ní luck. Bọ́ ẹni tí mo bá dákẹ́ sí kò sọ́gbọ́n títí ẹ̀ òfin ní bá. Bí ajá bá pẹ́ kò sí bájá ṣe lè pẹ́ tó láyé ẹran ògún ni ẹni tí bá fún lésì kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí bá fún lésì tí ẹ máa bá ṣáà ni kò sí bó ṣe fẹ́ ṣe
ó máa kọ tiẹ̀ ṣá ni ẹ máa kọ tiẹ̀ kó lè rúlà nítorí wípé bàbá mi máa ń sọ kíní kan mi ní kélépo má rò fọ́ o mi ní kéèyàn má ṣe tiẹ̀ o but tó o bá ti sọ pé o fẹ́ èèyàn mi ẹ kálẹ́ báwo ni ìyàwó yín náà ti pè mí nísìnyí báwo ṣe regret máa gẹṣin lọ tẹ́ ẹ wá. No, nothing like regret o like seriously nothing like regret. ẹ ṣe wá tí ìdúpẹ́ fún mi látijọ́ yìí kí ló dé. ẹ má bínú really be that way you don busy. bó ṣe mo fi bẹ́ẹ̀ jókòó sílẹ̀ bẹ́ẹ̀ ni pé mo wà ní off plane ó ti yẹ mo wà fortunate láti rí this is the program yìí even I don sọ̀rọ̀ gan ni. lórí okay. I don sọ̀rọ̀ yeah exactly I don sọ̀rọ̀ báyìí ó kọ̀ dédé kọ̀. àdúrà wo lẹ máa wá gbà fún mi àti ètò yìí. Mr. Yinka ṣẹ́rí gbogbo nǹkan tó ti ń dùn ní gbèsè ayé yín kò ní dìgbò fún. àṣẹ Olódùmarè. gbogbo àwọn tó bá sọ pé nítorí òní nílọsíwájú ara wọn ni wọ́n tàn jẹ́. ó ti yé yín àwọn ni wọ́n ní nílọsíwájú. kí ni experience yín before kẹ́ tó ríyàn lórí ètò yìí àti after ẹ máa sọ̀rọ̀ yín. experience mo rí ni ṣẹ́rí ètò mo ti máa ń lis ten sétò yìí láti Nàìjíríà very speaking. ó dé tó mo wá sí abroad concept. mo kàn mọ̀ pé ètò yìí is all about reality. àfẹni tí ò bá ní òye débẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní every second sí àwọn ẹ̀dá èèyàn lè máa ń ṣàlàyé. so bàtí mo tún wá dá abroad ọ̀hún tó sáyẹn káyọ̀ yẹ kí n ẹbí tún join kí n tẹ̀ máa lis ten sí. then experience tí mo tún rí ó tún pọ̀ sí sáyẹn ká kì í ṣe nǹkan tí mo lè sọ fún lórí fóònù. like seriously ó pọ̀ gan-an. mo rí ẹ̀kọ́ gidi kọ́ nínú ètò yín lọ. mo rí ẹ̀kọ́ gidi kọ́ because ṣé a máa ń tan ara wa jẹ. a máa ń tan ara wa jẹ. àwa ìjọ náà máa ń tan ara wa jẹ ṣùgbọ́n tó bá ní òye tó dẹ̀ ní ìmọ̀ a mọ̀ pé gbogbo nǹkan tí ẹ̀ ń ṣàlàyé tẹ̀ ń sọ fáwọn ènìyàn lórí ètò yín òtítọ́ ni. tó wọlé jẹ́ nìyẹn kí wá ní experience yìí tí a jọ pàdé. ní before kẹ́ tó pàdé ọmọbìnrin yẹn àti nísìnyí báwo lẹ ṣe wá feel. I feel better and I feel great mo wà extremely happy gan sincerely speaking inú mi dùn náà though I still meet o but we talk every blessed day. àwọn àjọ sọ̀rọ̀ ní gbogbo ìgbà then ó tún jẹ́ obìnrin kan tẹ́ pé she is being real psychologically bí báyìí ń bá sọ̀rọ̀ máa ń tì sí lẹ́nu so bóun náà ṣe ń sọ̀rọ̀ ọlọ́kọ̀ fún mi ní ẹ̀bùn kan láti even tí bá wà pẹ̀lú yàn as in tí distance bá wà láàrin mi àti yàn nínú communication tá a bá jọ ń sọ máa rí àwọn one or two things kọ́ àti bí ẹni yẹn ṣe jẹ́ gangan in real life ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn so ibẹ̀ mo ti mọ̀ pé this particular person must be a real person and lórí ọ̀tẹ̀ kí wọ́n get down pẹ̀lú and this is the kind of person that I pray to have like seriously so Asheberin, you know, I just pray to the Almighty God to let it be a last thing. Amen. What you mean? I mean, well, sorry, the wrong thing. So, Allah call Amoshe. Amen. What you mean? I really appreciate it. I'm not worried. Ṣẹ́gbọ́n ti sáyẹn ká ẹ̀mí kan máa pè é personally máa dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo yẹn lẹ̀ máa wọ̀rọ̀ yẹn kéré gan. All right. Ṣẹ́gbọ́n. Meanwhile, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má gba làákàyè. Tẹ́ bá rántí last show tá a ṣe ọmọbìnrin kan pè wọlé níwájú Ọlọ́run àti èèyàn after tí mo ṣe show yẹn ni mo ṣe mọ̀ pé ọmọbìnrin yẹn ń tẹnu mọ́ kinní kan pé àǹtí Yínká èmi ni mo pè wọlé níjọ́ yẹn tí mo ní ọkọ mi àtọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ mi àtọkọ mi ń bá mi sùn láti ìgbà tá ti ń date mo ti gbàgbé ó ní nǹkan tó jẹ́ kó ń pè ní pé òun fẹ́ sọ pé òun gbádùn ọ̀rẹ́ ọkọ yẹn ju ọkọ òun lọ mo ti gbàgbé pé èèyàn kọ̀ọ̀kan pé àwọn tó tún wà lórí iṣẹ́ òun sọ fún mi pé àwọn rántí èmi ti gbàgbé Ọlọ́run mo ti gbàgbé pátápátá fún àwọn tó máa ní èmi bí mo ṣe wà yìí máa lọ arrange kọ Ọlọ́run má jẹ́ hello Ọlọ́run má jẹ́ èmi tí ẹ mọ̀ mi hello àti ẹ̀ka sùn. kí ló dé tẹ òtútù mú yín ni. Hello? Tó tútù mú yín ni ó dà yín pẹ́nu yín gbọ̀n bẹ́ ṣe ń sọ̀rọ̀. Rárá o, òtútù mú mi o. Rárá, mo fẹ́ sáré dá sétò ni. Ok. Ẹ̀jẹ̀ fún àbínú mi wà nù mo ṣọ́ pé àwọn kan máa dàbí èmi báyìí. Married woman ni mi o. And
mo ti join program ó ti kọjá ọdún kan. And àwọn tó bá jẹ́ married women tó jẹ́ pé wọn ò mọ nǹkan tó ń ṣe tó jẹ́ pé wọ́n kàn jókòó síbì kan wọ́n sọ rubbish they are just being I don't even know what to say to them. Irú èmi màá sọ nǹkan kan fún yín I've learnt a lot here. I'm a married woman màá sọ òótọ́ mi really wò kò do kò yẹ yín and ọkọ mi náà wọ́n á ṣe tó kẹ́dùn ẹ̀ òun náà ló kọ́ mi so wọn bá tó mọ̀ náà lèmi náà mọ̀ wọn bá tó mọ̀ lèmi náà mọ̀ so we're not that good but I will tell you that látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ ètò yín I have learnt a lot I have learnt so much and I want to tell every married woman níta bẹ́ẹ̀ ìfarabalẹ̀ you're learning here appreciate it and move on if it divorced you get away from the program wọn ní láti wá láti máa try to do all sorts of negative things to you. I'm calling to appreciate you. So, èmi inú àwọn èèyàn bíi tèmi tí ò bá lè appreciate. Learn and go. Nǹkan tọkùnrin yẹn sọ tán sí that he has learned a lot. I'm a married woman, my home, I bless God, and a lot láti kọ́ láti bí. Àmọ́ nǹkan táwọn èèyàn ń sọ tẹ́lẹ̀ sọ fún you go and meet a sex therapist. You know how much we pay for that. And if you're taking this in data lásán ló fi ń ṣe, why don't you just enjoy it and move? Irọ́ ni gbogbo àwọn yòókù wọn kò fẹ́ be a nuisance. I'm just calling to appreciate you. Ẹ ṣé ìyá mi. Okay, and God bless you always. Ẹ ṣé gan, ẹ ṣeun, thank you so much. Meanwhile, bóbìnrin yẹn ṣe sọ níjọ́ yẹn pé ṣé mi ò rántí òun ni òun ló ń sọ̀rọ̀ fún mi níjọ́ kan kíníkan mo ti gbàgbé. Àwọn tó wà lórí ètò gan ló rán mi létí pé àwọn rántí ohun yóò pè wọlé ńjọ́ yẹn èmi ò kí ń ṣerú ẹ̀ mi tiẹ̀ tí gbé nǹkan kan wá sókè mi tí gbé nǹkan kan wá àìmọye ọ̀rọ̀ tó wà lọ́wọ́ mi ìgbà mi kò tiẹ̀ níwù mi kì í ṣe ṣó akọ rẹ̀ mí àìmọye nǹkan táwọn èèyàn máa wá ń gbé wá bá mi tí mo dẹ̀ máa ń mọ̀ tó wọn tiẹ̀ sábà wá gbé rọ́ wá bá mi torí wọ́n mọ̀ pé màá mọ̀ èmi ò ṣerú ẹ̀ mi ò wà evil èmi ò sí nínú kàtígórì wọ́n máa lọ arrange call wọ́n máa arrange kíní wọ́n máa ṣé bí ń pa mí ni ẹ̀mí tí mò ń gbà lóṣù pẹ̀lú iṣẹ́ mi ni ó lè má tó nǹkan kan tẹ́ bá convert ẹ̀ sí náírà ẹ̀mí tó jẹ́ ṣé yà ń jẹ mí ni pẹ̀lú ẹ̀ mo sọ wípé mi ò ṣe give away té ògùn èèyàn bá dáyàn èèyàn máa fi ń gbárí ní mi ò ń ṣerú ẹ̀ mo ti kúrò nínú gbogbo ìyẹn wọ́n máa arrange call jọ pé wọlé jọ kò ṣe léyìí àwọn shenanigan ways yẹn àwọn kọ́níkọ́ní ways àwọn èmi ò ń ṣe gbogbo orú nǹkan báyẹn torí pé ọmọ Yorùbá gidi ni mí mo dey understand ìwà èèyàn gan mo mọ̀ wípé àwọn èèyàn burú tó bá lọ nípò lọ báyàn ṣe ó lọ bá àwọn èèyàn ṣe ó lọ ṣe kíní ó lọ bá wọn ṣe secret pé ẹjọ́ ẹ pé wọlé o nǹkan báyìí ni kẹ́ sọ o kí àwọn èèyàn lè wá sórí platform o ìjọ tó bá ti bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ti rí fún wọn wọ́n máa feel entitled ìjọ yẹn náà máa lọ wọ́n á lọ sọ̀rọ̀ yẹn wọ́n á lọ sọ fún pé ó rántí ṣé ò tí àǹtí yín ká ṣe á tẹ̀ ti record mi níbi tá ti ń sọ ibi tí mo ti ń kọ nǹkan tó máa sọ tó ṣe máa pè wọlé láti jẹ́ pé á ti record mi àwa ní jẹ́ sáré send kankan sí ẹ nísìn àwọn bọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ni á send má send this anybody o mo kàn fẹ́ kó mọ̀ pàǹtí yín ká yẹn fake ló máa ń ṣe òṣèbé mi ló bá sọ̀rọ̀ yìí ni ibi tí wàhálà ti dé nìyẹn wọ́n ṣe máa ba yí onítàn jẹ́ nìyẹn èmi ò ń ṣerú ẹ̀ mi ò ń ṣerú ẹ̀ mo ti kọjá gbogbo rúru stage yẹn kí n bá tiẹ̀ tàn yín ètò yìí gan tí ò bá ń ṣe pé nǹkan tí mo ti wà used to Ọlọ́run ó ti sú mi kò wù mí kí n ṣe mọ́ mo ti ní àwọn nǹkan mi tó wà nílẹ̀ tí mo fẹ́ ṣe ẹ kálẹ́ o ó ti sú mi ẹ kálẹ́ bó tí bá stop ètò yìí àìmọye àwọn èèyàn tó máa sunkún sí mi lọ́rùn mo ń gbọ́ yín. ṣé sísá yín ká mo bá sọ̀rọ̀. kalẹ̀ yín pè. ẹnì kan náà mo fi náà wọ́n á ti rí àṣìṣe tí ẹ̀yìn ká ẹ̀ ń tì ní mo bá sọ̀rọ̀. ṣebí yín ká TNT lẹ pè talẹ̀ expect kẹfẹ́ bá sọ̀rọ̀ èmi náà ni. ẹ kú iṣẹ́ náà. yes sir bàbá ṣàlàfíà lẹ wà. yes sir mo tún lé ń kọ́ máa. ṣó ń le. ó ń le o ó ń le o ní ká gbóhùn náà ni o ẹ̀rẹ̀ kú iṣẹ́ náà. ẹ ṣeun sir. amen o. tó ti yẹ yín èmi ò ṣe honestly tí bá ní kí n stop àwọn èèyàn tó máa ké sí mi lọ́rùn máa pọ̀ because
nǹkan tí ètò yìí ń ṣe ètò mi fúnra rẹ̀ ó wà therapeutic wọ́n máa ní kó lọ gba therapy kìíní kan ètò mi wà therapeutic tó yẹ pé táwọn èèyàn bá gbọ́ àìmọye ẹlòmíì tó máa lọ wá ètò mi tó máa gbọ́ tí ọkàn ẹ̀ máa wálẹ̀ tínú ẹ̀ máa dùn mo ti fẹ́ ṣe a lot ló wà lined up fún mi tí mo fẹ́ ṣe honestly. tí ó ti yẹ yín má dà mí lóhùn wá ń dé tó yẹ pé bá ní pé kí n stop àwọn èèyàn tó máa dùn ló máa pọ̀ jù honestly bí mo ṣe wà yín sìn mo ò lọ síbi iṣẹ́ lénìí kí n tó tún padà lọ síbi iṣẹ́ ó tún di Friday fàájì mi ni mò ń ṣe mo ti ṣiṣẹ́ tí mo fẹ́ ṣe tán ó tún di Friday mi ò ń ṣe bank nǹkan tó bá ti lè jọ̀gẹ̀dẹ̀ lọ mi ò kí ń jẹ́ bọ̀ kó ṣe pé kéèyàn wá fi ní orí platform mi ní territory mi kéèyàn kan wá fi pé wọ́n lè bully mi kò sẹ́ni tó lè bully mi àfi tẹ́mi bá fẹ́ bully èèyàn mi ò dẹ̀ ń bully èèyàn wo ètò yìí má gẹṣin lọ yẹn torí mi bá yí gan mo lè ṣe lọ́la mo lè ṣe lọ́túnla gbà tó bá wù mí ni kí n lè ṣe the fact pé àwọn èèyàn ń rí nínú ẹ̀ inú wọn dẹ̀ ń dùn láti ijọ́ yẹn sí èní ẹmẹyẹ èèyàn tí inú ẹ̀ ti dùn ẹmẹyẹ èèyàn tí ẹkún tó ti tí mo ti nu Ọlọ́run ti gbọ́wọ́ mi láti nu ẹkún nù lójú wọn èèyàn kan wá ní wọ́n fẹ́ stop ẹ̀ tó bá jẹ́ ni mo léyàn tí mo lè kọ́ gan ni kí ni ó yá mo kọ́ ẹ kó wá máa take show yìí kí n kọ build kí n mentor ẹ wá máa take show yìí kó máa lo platform mi ò ní mind but mo ń gbogbo àwọn tó ń ṣe ọ̀rọ̀ ọkọ àtòbò mi ì tí ì rí ẹni tó já lẹ́nu bíi tèmi so kò jẹ́ kí n sọ pé mo fẹ́ fún èèyàn kan ní chance pé wá máa lo platform mi kí wọ́n náà wá máa ṣe mi ì tí ì rí mo máa ń dìdì lọ lísìn sí kí n gbọ́ nǹkan táwọn èèyàn sọ mi ò rí tó wáyé pé mo ti rí ni màá ti wéyàn tí mo máa mentor tó yẹ pé okay wá máa ìwọ náà wá máa lo platform mi fi ṣe program but mi ò rí ẹni tó já lẹ́nu mi rẹ́ni tó ta lẹ́nu tó ṣe iṣẹ́ tó ṣe program yẹn bí mo ṣe ń ṣe mi ò rí àwọn tó copy gan wọn copy gẹ̀ dáadáa ṣé orí okó rèé o láti mú okó ọkọ ẹ ṣé ìyẹn ni mò ń sọ ni o ní láti lè lá ẹpọ̀n ìkọ́ tiẹ̀ ló ń polówó ó ń pe okó rèé kiri ìmọ̀ ṣé ìyẹn ni mò ń sọ ni ìyẹn kọ́ mo fẹ́ ẹni tí mo rí pé bó ṣe ń ṣe ó ń ṣe pẹ̀lú ọpọlọ orí ó ṣe mò ń rí ìwé nínú nǹkan tó ń ṣe mo rí pé ó study ẹ̀ ó kà á máa fún ẹ ní platform mi kó wá máa lò ó láti build ara ẹ bọ́ mi ò ríyàn tó ń ṣe nínú gbogbo àwọn tó ń ṣe honestly kò jọra wọn rárá honestly if it's not Panadol it can never be Panadol kò jọra wọn ó ní ò jẹ́ kó ló ṣe dàbẹ́ ni pé nísìnyí bó ṣe bí mo ṣáà ń ṣe pé káwọn èèyàn tó love ẹ àwọn èèyàn tó ń pa depression wọn àwọn èèyàn tó ń wà happy nígbà mí ni máa rò tí máa fi fẹ́ jáde tó wáyé pé mo nínú àwọn tí mo ti rí tí mo ti gbọ́ show wọn ká ní mo rí wípé mo ti rí knowledge yẹn nínú ẹ̀ ni màá ti fún àwọn èèyàn kan màá ti fẹ́yàn kan ní platform mi pé ya login lọ ṣe show lórí platform mi pọ̀ mi ò rí mo máa tún padà wá mo sì lè padà wá kílẹ̀ tó ṣú we are waiting for Máa Gẹṣin Lọ of course I will do it Operation Máa Gẹṣin Lọ has come to stay Operation Máa Gẹṣin Lọ has come to stay mo lè ṣe lọ́la but ẹ ṣáà fọkàn sí Sunday lọ́wọ́ alẹ́ kẹtìrà popcorn kẹtìrà ó wà therapeutic kẹtìrà popcorn kẹtìrà mineral bóyá soft drink kẹtìrà ice cream kẹjókòó kájọ ṣe Máa Gẹṣin Lọ níjọ́ Sunday. Thank you so much for being part of this program this evening. I'll come again before the end of today or tomorrow. Mo off nísìn. Mo ní àwọn voice notes kan tí mo sì fẹ́ play fún yín, but let me just go for now. More testimony, please. Ta ló ní testimony? Me, I want to go. Mo máa wà lórí TikTok lẹ́ni for question and answer bí mo ṣe máa ń ṣe. So let me just go and prepare myself for TikTok. I'll read later. Ó dàbọ̀.